Oh, you came. Yeah, I promised. Ice? It's a monkey. This is your dad, right? Oh, gracias, sir. I was the dad. I mean, Babare. Tina! Yes, daddy. This is a lot of it. Been back on his party. When you're full of mood, I forgot what London more. Oh, you're full of mood, I forgot what London more. Meaning, he that has seen the exchange skin of a vulture, I've also seen the spirit. I am the vulture! I am the spirit! I am Oracle! Oracle, the me, the family! A warrior! Tina, who are they? My friend, the show Andy. Oh, the boy you told me about that saved you from the bullies. Yes, sir. Thank you very much. My dad told me about that. And who is this? His dad. His dad? Your dad? They are the same. Báyìí náà kí ló dé tí guy yẹn ṣe bí idiot báyìí ìgbà tó mọ̀ pé òun mọ̀nà wọ́n wá ẹkú ìgò tẹ̀ tí wá sú mi. Yóò dáadáa kí wọ́n bá ẹ sọ̀rọ̀ ṣe bó lórí. Látàrí èdè mi màdé ọmọ tó fà ìbí ilé yìí. Actually, mo miss road, mo ní kí n padà. Ìyá ìbùkọ́ ti miss road ó jẹ́ kí wọ́n pàdé ẹbí báyìí. Màlẹ́kà tó jẹ́ dé èèyàn dáadáa ni. Wàá sórí ọmọ ìyá mi, wọ́n ní kó dó dáadáa, pé tó ṣe bó lórí. Kílẹ̀ fẹ́ ká yẹ máa jáde. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀, ṣé èmi ò ṣe wà jù? Àti ẹ̀, a máa jọ ṣe kí ni? Wọ́n kọ́ náà. Ṣé méje ká ṣe wọ́n kọ́ náà? A ṣe ọmọ ìyá mi ṣiṣẹ́. Báyọ̀ mọ́ kí ni? Ọmọ ìyá mi wàá sórí ẹja rẹ̀. Wọ́n ní kó dó dáadáa, ó ṣe bó lórí. Dàgbàsókè. Dáàdì ò, ó yà wẹ̀rẹ̀ ní. Kí ni ọmọkùnrin wá ṣe ń hà yìí?
gangan mọ̀. Mọ̀ dáadáa kò sí bí ó lè sá lọ. Wọ́n yá ní bẹ̀rẹ̀ mi jẹ́. Wọ́n lè bá yí ẹ̀ jẹ́. Lọ́la ò ní jẹ́ yóò bàjẹ́. Wọ́n ti bẹ̀rẹ̀ mi jẹ́. Ó lè lẹ́sẹ̀. Ìwọ náà wọ́n tọ̀wọ̀. Bọ́ọ̀lù ọ̀fẹ́ náà máa gbẹ́gbẹ́ fún ọ̀fẹ́ ọwọ́ kọ́nà. Ọ̀dọ́ o, ẹ̀yà máa ṣe ìfẹ́ máa wọ pẹ́pẹ́ pé òsì kiri. Ọlọ́run ò lè gbọ́ ọba yé ẹ̀jẹ̀. Mọ́mọ́ fẹ́ ṣubú. Ibi ní gbé ilé bàbá rẹ̀ rè. Ẹ̀wá ṣe wọ́n jẹ́ akọ̀mọ̀lúwẹ̀ Àfikẹ́ mú. Àdúgbò ti ń dàdúgbò rújú. Adé ẹni sùúrù ṣàgbọ́dá yìí kalẹ̀ wá pè wá. Ẹ má bínú. Ẹ̀nà mi mú wọ̀. Ẹ wọ ọ̀gá, ó rè. Ó ń gangan ni. Sísàmà. Ó ń gangan ni. Máa fún ẹ bọ̀ ní. ẹjọ́ tó ọlọ́bí ọmọ ẹ̀rí náà gbé wọ́n ká mi mọ́lé. Ìwọ ń gba gangan ni. Ó ń gangan ni. Èmi gangan ni kí ni? Ìwọ ni. Ní kí ni? Ìwọ ni. Ṣé ẹni sọ ṣe ìyá tí ọmọ ìwà ṣé ìyàwó yẹn ọmọ ẹ ní ọdẹ tó ń jiyàn. Ṣé ọmọ arábìnrin? Gbọ́ ọ̀gá fún mi lẹ́nà èmi mọ̀ ọ̀gá. Ẹ̀yin ló bá ẹ̀mọ́ mi rí, ẹ̀wọ́n ní pé mi ẹ̀mọ́ yín. Ẹ̀yin kò lè ní ìjà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà rẹ̀ fún mi. Ẹ̀wọ̀n kan akíndí ló fi rẹ̀ fún mi. Ẹ̀wọ̀n kan rẹ̀ fún mi ní ẹ̀ríkẹ́ tí mi yọ dànù. Ní sùúrù. Ọ̀ máa bí. Ọlọ́wọ́ jẹ́ irin. Ó sì mẹ́mí náà. Ìyá mi ò mọ̀ ẹ̀jọ̀ ẹ̀rọ kan tí ẹ ní ogún. Mo mọ̀ ọ́ dáadáa, mo mọ lẹ́yìn mọ́mọ́ bàbá ẹ. Ó mọ̀ tó bá dé station wà sálàyé. Ó yẹ mí. Ọ̀gá wọn kú o. Ẹjọ́ tó kọ́ Wọ́n gbọ́ yín náà kò. Sísàmà sẹ̀. èmi ò fà fún yẹn kọ́tà fún fà fún òdodo ọ̀ní òwò ní kan ní. Wọ́n gbọ́ yín náà kò. Àlàyé mu fẹ́ bọ̀. Ẹ̀gá mi ò gọ́ ní ká. Ìbọn bẹ́ẹ̀. Ìyá Sọ́jí, ẹ kú iṣẹ́ o. Àwọn ènìyàn ẹ kú iṣẹ́. Mo ní máa bí yín kí n tó jáde. Ariwo tí mò ń gbọ́ lóru mọ́jú mẹ́ni, ariwo yẹn mà lágbára o. Bí ilẹ̀ ń pariwo, mo wá ń wò pé irú ariwo wo leléyìí. Pàápàá, àròrun sùn tílẹ̀ fi mọ́ báyìí. Kí ló dé? Ọlọ́ṣà tó wà dà. Àwọn eku ajẹlójú onílé yìí. Tẹ́ bá ní bọ́ ṣe ń dà wà náà. Mọ̀ wá ń sọ fún bàbá yìí, ẹ̀yin ni ẹpá, ó lé mi nípa. Ẹ̀yin ni ẹpá, ó lé mi nípa. Èdè pariwo nìyẹn. Ariwo eléyìí máa pọ̀. Eléyìí ò ń ṣe kú. Ẹ̀wọ̀n pariwo yín ò jẹ́ kéèyàn sùn mọ́júmọ́ ni. Àròrun sùn. Ẹ̀kọ́ ń pariwo. Ọ̀sẹ̀ ẹ̀dá. Jọ́lá. Kí ni wọ́n dàmú rẹ̀ gan ṣe ìwọ náà bí wàá ti pé ní ti ẹgbẹ́ òpè? Ṣé bẹ́ẹ̀ fọ́ọ̀sì ni kọ́ máa lẹ etí mọ́nu wọ́ọ̀lù tiwa kọ́ máa lẹ gan? Ṣé rúùmù tiẹ̀ ó líǹkì pọ̀ mọ́ rúùmù tọ̀dọ̀ tí a ní? Àbí amẹ́ndì ọ̀hún kill your husband ṣé àwọn alápá ọkọ tiẹ̀ ni? Wọ́n sọ pé wọ́n pariwo kí ni ìwọ lẹ́mù rẹ̀? Àjà bí bá ti pé ìrẹ̀ òpè tó ọ̀bà ní ọdún ẹ̀kọ́ bá ní ọpọlọ ni tẹ́lẹ̀ òkúrú wọ́n ti sùn wọ́n wà rẹ́sì bíìsì nínú yàrá tiẹ̀. Kí ló dé? Bàbá kí ló dé gan pàápàá? Ẹ wo bẹ ṣé wò mí èmi ò ń bú àgbàlagbà o. That's right. Mi ń bú àgbàlagbà. That's right. Tó bá pè máa bú àgbàlagbà ni. Màá ti sọ fún bàbá orí yín ò pè. Alákọ̀ọ́kọ́. Àbí ẹ ya wèrè ni. Ó di méjì. Àbí ẹ ti ponú. Tírì. Ẹ̀yin tó jẹ́ pé ẹ ponú ẹ. Èmi ò ń bú mi níbu yín o. Wàláhì mi ò ní bú yín. Nítorí èmi ò ń bú àgbàlagbà bẹ ṣe ń rí mi. Kí ló dé? Èyí tó sọ pé ọ̀bùn mi. Ṣé mo bú yín nìyẹn? Ọ̀fun mi rẹ́sìkẹ́ẹ̀tì ni àbí? Ṣé mo bú yín nìyẹn? Olùsí ọkùnrin kọ́nà bẹ̀rẹ̀ abatí ọ̀. Tọ́sọ orílẹ̀ kò bí omi gàrí. Àgbàyà alẹ́dìísẹ́ làbí kó kún mọ́ ọ̀dọ́ kò lè. Wàndíwàndí ẹ̀kẹ́fẹ́ lórí ìgbà àgùnmí tó ṣe ń jó lómi síbí àgùnmu. Ilé tí inú bí aṣọ nínú àgùn ó fi dìbí lè tìró. Ẹlẹ́sẹ̀ kan náà bí tọ́lọ́ bọ́kọ́ta. Ìwọ náà wọ́kùnrin kan kọ́ ẹgbẹ́ sábẹ́ tí ẹ̀kú ọ̀yẹ́ wèrè mọ́ lọ́wọ́. Ẹgbẹ̀rún ìyàwó mi àti tìǹtì. Bàkà bá máa ń nulẹ̀ ọbẹ̀ ní sórí burúkú òsì. Mo sọ pé tí máa ti ń gbòwọ́ náà mọ́lẹ̀ bí aṣọ nínú àgbọ̀n máa mú mára. You are not taking the body to the cover the level. Dọ́lá sẹ́ ìwọ lọ ní gbogbo fi ní mọ́tò yìí. Méjèèjì sẹ́wọ̀n lọ ní tọ́lá jẹ́ ní. Ó yẹ ká kó sọ́wọ́ ni. Bẹ́ẹ̀ bá ṣe bá. Kí ló máa ń ṣe yín náà pàápàá? Kí ló olójú kòkòrò kíkí lọ́wọ́ rẹ̀ wá ní òkè rẹ̀. Lọ́wọ́ rẹ̀ wá kàkẹ́. Bọ́bá yá ìwọ náà ọwọ́ fún nìkan. Ọ̀pọ̀ yìí náà tó sọ ló bà yìí jẹ́. Ayé mi o. Ṣé mi ni bàbá yìí? Adé rí bó ṣe gbẹ tán. Wọ́n ti jó gbogbo táyì gbogbo ara ẹ̀ wọ́n ti jó mu tán. Ẹ wo bó ṣe rí. Gbogbo ẹsẹ̀ ló sí rí orí ló gbẹ yìí. Wọ́n náà má jò kúkú dífà. Nígbà wo bá kú tán sí òníró.
Yeah, I want to lose. Báwo ni? Kí ló dé ẹ tún wá mi wálé ni? Àbí wọ́n ti perfect everything fún yín lọ́fíìsì? Gbogbo ẹni wọ́n ti ṣe ọ̀gá DPO. Okay. Tá bá wá wálé báyìí, ọ̀rọ̀ wa kó mọ́ dàbí ọ̀rọ̀ pé ẹ̀dá ṣe lóore tí ó dùn fún ẹ bí ọlọ́sàn kò ní lẹ́rù. Ọmọ náà rè jọpẹ́ ìlú tí rírí ọmọ rè. Bí àbá pè yín tèmi ò mọ̀rú ẹyin báyìí, bó ni wọ́n ṣe fọmọ ilẹ̀? Nítorí ṣe lágbára gan. Ṣùgbọ́n sáà dùn pé yóò yí wá padà. Ṣòrí kò lè tó yẹn. Ọba tí máa mú òun dàrú. Ìwọ ọba tí wá ní ṣé you understand? But all the same, mo ṣì lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ. Kò sí nǹkan téèyàn máa ń fọwọ́n lóàbí gbà tí níwọ̀n bá bàtà àti mọ́ra tí ohun tí ó ṣe tó dẹ̀ ṣe wà ní káwọ́ mi láti ní ká fọwọ́ bò báyìí. The only thing ni pé òun ni mo lọ́rọ̀ bá sọ. Kúnlẹ̀. Kò tí ì need. Look here. Even nídúró ẹ̀ ò jọmọlúàbí. Gbàdùn jọ bí ìdí òkòtó. Ojú ẹ̀ ò darí gbà kankan. Kí ló ń gbà nínú jàgídíjàgan? Ó ń rèpọ̀ ọmọ òun ṣe oríṣiríṣi. Ṣorí kò dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ wípé èmi pẹ̀lú òun mọ́ra. Wípé ó mọ ní level tó wáyé. Tó bá jẹ́ pé jù báyìí lọ, tápá mi ò ká kò sí nǹkan tí màá ṣe. Ẹ̀wọ̀n ló fi ń ṣeré yẹn o. Ẹ̀wọ̀n ló fi ń ṣeré. Ohun tó mọ̀ mí pàápàá tó bá ṣe ẹ̀ṣẹ̀ tí mi ò lágbára lórí ẹ̀ mi ò ní choice. Èmi ò lè ní ìyẹn. Lọ sórí agbẹjẹmọ lọ ṣọ́ ara ẹ̀. Anyway, it's okay. Ó ti rẹ́ nígbà this time. Kò sí wàhálà. Ìmí ni kò máa ṣe. Ṣé everything ti perfect everything lọ́fíìsì? Ó ti perfect. Kò sí wàhálà. Èwo ni? Look at it. Láìsí church láti hallelujah tó ń káwọ́ sókè. Ẹ máa ń kí wọn lábẹ́tẹ̀ ní ìṣẹ́lẹ̀ lábẹ́tẹ̀. It's okay. It's okay. Àwọn tí wọ́n náà fẹ́ àtúrò tí mo ń kọ́ lọ́wọ́ rẹ̀ kò wọ́n mi létí kì í fi ọ́fíìsì. Ọ̀gá, a máa wá ríra o. Rírí láti ẹ̀kọ́ ló ṣe pàtàkì. Bí èsì pé tẹ́ bá sọ̀rọ̀, òun fàlà sórí ó fàlà sẹ́nu. Tọ́lá kò sí tí òfin ó bú mi ó gbọ́ pé tèmi ò ní kọjá arúgbó kan tí mo gbà nínú àfi kúrò. Ń bẹ́ ò sọ bẹ́ẹ̀. Kò ní ìdìbò lórí ẹ̀mọ́dé àmàlà. Ẹ̀yin náà ó di DPO. Kò ní ìdìbò àmì. Ẹ di kọmísánná. Ẹ máa lọ. Ẹ di ẹjọ́ tó ju àmì. Ẹ dàda àgbáyé. Ẹ máa fọ́ fúgbò èṣù àwọn eléyìí tó yìí. Nǹkan ṣe ẹ́. Kí ilẹ̀ fẹ́ ṣe? Kí ló dé? Gbogbo tí yóò ṣe jowó lọ báyìí náà. Ẹjọ́ kí ló máa ṣe ìwú máa ná? Ẹjọ́ ṣẹ́yìn ọlọ́kadà ṣẹ́yìn là ń bá sọ̀rọ̀ ni. What's your own problem? Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Ọ̀gá ní kí bàbá fún ọ lóye ẹ̀dá ìdásí tí ò kan. Ẹ ní sùúrù kẹ́bí agbọ́dọ̀ jàre ṣe bọ́dọ̀ àràdù lẹ pera yín. Ẹ lè gbogbo owó. Ẹ wo ẹ fún ọ lówó madam ẹ kọjú òdò kí ni problem yìí. Owó tẹ́tẹ́ gbà bíi ti sálárì ti fẹ́ Stop it! Ẹ gbà ọ̀dọ́ ìwà yẹn yí wá gbà ẹ fún wọn. Bára yín lọ. Ẹ kú kàn gbà náà náà. Ẹ kó sí dàrú. Ẹ kó sí dàrú. Well done, sir. Well done, sir. Hey, Joe. Off that engine, please. How are you? Yeah. Please calm down. Open your boot. Yeah. Come on. Please open your boot. Open your boot. Come. Can you ṣí boot mi? Wọ́n ní kó ṣí búùtù ẹ. Ẹ ní sùúrù. Ẹ ń pariwo mọ́yàn báyìí. Náà bá ní kọ́sì wọn lọ́jà aṣọ mi ló wà ń bẹ̀, bàtà ló wà ń bẹ̀. Àṣẹ ń bọ̀ láti village. What is this? What are you doing with àgbálùmọ̀? Àgbálùmọ̀. Yes. Kí ni ẹni ṣe pẹ̀lú à ń bọ̀ látàbúlé wọ́n dẹ̀ kó àgbálùmọ̀ fún wa pé tẹ bá ti dé ko ẹ kó fún àwọn ọmọ nílé ṣé ìyẹn tún ti wà nínú ẹ̀ṣẹ̀ ni. Hey you Mr. Man. Oya ẹ wá fi ohun ní pépà mọ́tò. Let me see your pé ní particular. The particular. Mr. Man. Oh my God. Sir?
Ibi ìwé tán béèrè ní kò fún. Àwọn náà tó jẹ́ ẹjọ́. Mr. Man. Kò gbẹ́nu ẹ sọ̀hún. Mr. Sáà òkèlè lọ́wọ́ yín. Mo rò pé ibi tó ń lò wà important. Wọ́n béèrè particulars lọ́mọdé fẹ́ fún wọn. Ó yẹ kó dára ẹ dúró ṣubú ọmọ ìlú yẹn. Particulars mi complete, ó wà okay, kò sí nǹkan tó ṣe. No. Your particular is complete. Your particular and you get driving license. Tọ́ba no, listen. Báwo ni eléyìí ṣe jẹ́ sí yín? Ìyàwó mi ni. Ìyàwó ẹyin ló tì tìrun. Ayé yín bọ́. Ayé ojú kalaba. Why you treat your head? Kí ló kọ́ yín? Irun burúkú wo ló pẹ́ sọ? Yes, well answer, son, sir. Mr. Man, ṣé ìyàwó mi ó ṣe irun kò ṣe irun sí kí ni ẹni ṣe pẹ̀lú mọ́tò? Ìyàwó yín ló wọ aṣọ ẹ̀. It's a bad character to the society. Shut up, Jama. Báwo ló ṣe máa wọ aṣọ ẹ̀rùn, aṣọ òjò nínú ẹ̀rùn? Èyí ṣe máa wọ sẹ́tà pẹ̀lú bọ́ọ̀lù tẹ́mú yìí. Ọ́fíìsà ìyàwó mi lè ń bá sọ̀rọ̀. This is not a disease. Kí ló kọ́ yín? Inú èsì tó bá yọ máa wọnú Labour Party. Give me your particular. Don't interrupt. Officer, take it easy. What is nonsense? Okay. Roger gave us money. Ibi tó ń lò wà important. Bébí fún wọn ní nǹkan ṣùgbọ́n. Ẹni sùúrù. Mi gbàrà mọ́. Mi gbàrà bá ẹ̀ máa gbà tó 50k. Ti like owó jù. Pay the money and let's go. Wàhálà yẹn ti pọ̀ jù. Hero ilẹ̀ mama lálẹ́, ẹ mọ̀ mọ̀ rẹ̀ fún. Mo ti kà pé ó yá. Ọlọ́run mọ̀ pé ó ti mọ mi gọ́tà kó tó kúrò lé. Ọ̀gá. Yes. Ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Yes. Ó ṣe dáadáa. Close your door and leave here. Ó ṣe dáadáa. You can go, Mr. Man. You can go. Close your door and. Ẹ ṣeun. Ẹ jẹ́ lọ wá ṣẹ́ mi ṣe. You are very stupid. Ó bá ní káńtẹ̀ wá sẹ́ fún wa ẹ̀. Ẹ̀yin ọmọ tó jẹ́ pé ọmọ táníkà tó bá ti fẹ́ sínú mọ́tò ẹ̀ wọ́n máa tọwọ́. Ọ̀gbẹ́ni pàṣẹ ọmọ àlè àfẹ́. Ẹ wo, ẹ má máa dáyọ̀ lóbi báyìí mọ́ o. Are you a Davido? Come on, are you a Davido? Olùsí kò sẹ́wé kò ségbò. Take time. Àwọn ọmọ sọ Sunday. I say take time. Ọjà ti jẹ́lẹ̀ iná. I say take time. Ilé gba lọ́wọ́ ẹ̀ jẹ́ kó complete. Hey, Mr. Man, calm down. Calm down. Open this bag. No one bag here. Àwọn fóònù mi wà ní. Open it. Open your bag. Open. 20 seconds. Ó ṣiṣẹ́ ń pọ̀ tàbí. Open that for me. Gàkúndú tó kọ́ ẹ̀ pẹ̀lú mí náà. Personal use èmi nìyà wọn. Your personal yìí. You are okay. Bẹ́ẹ̀ ọmọ Yahoo ṣe máa ń ṣe nìyà bí. Open that phone. But what's your question? Ṣé mo sọ fún ọmọ Yahoo lè ní? You are stupid for that statement. For I'm talking to you, you are arguing with me. Tẹ́ bá ti lọ fàfà kú fún ayé ẹ máa ẹni mẹ́tọ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ sí. You are stupid for that statement. Sorry, ọ̀gá ẹni mo fẹ́ rí. Ọ̀gá ta ló fẹ́ rí? Ọ̀gá wa ló fẹ́ rí? You are stupid for that statement. Officer! Sir! Any problem? There is problem, sir. Hey, you Mr. Man, come here. Ọ̀yá, Ọ̀kadà, go. fóònù wájú. Máa bọ̀ tó bá ṣe tọ́jú wá rọ̀jà. Àwọn ọmọ yẹn wọ́n bàjẹ́ ṣá. Wọ́n máa wọ sẹ́ẹ̀tì sẹ́sẹ̀ wọ́n á wọ sórí pam. Tó bá ti mú mu kú mu wọn tó máa ti ṣe yahoo guy. I still open it. Bọ̀tọ̀ ọlọ́pàá, personal use èmi nìyà wọn, èmi àti ọkọ̀ kò jẹ́. Open ẹ̀. Mr. Man. Sooner than the 2 hours. Iṣẹ́ tẹ́lẹ̀ lọ, wọ́n sọ fún tẹ́lẹ̀. Yeah. Mr. Man. What do you think, sir? There's a clearing and boarding against me, sir. Mo lọ ti rí àwọn nọ́mbà yìí. Atiku, former vice president. Ọlọ́pàá inú question wo ni fún mi náà? Inú kọ́ ẹ̀ pẹ̀lú pé ìtẹ́ pè lọ́wọ́ mi. My phone. Bọ́lá Ahmed. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ fi dáná tà mà. Yes ma. Ẹ pẹ̀lẹ́ ma.
Bola Ahmed Tinubu, former president, Atiku Abubakar. Hey, officer! Sir? Come here. Okay. Yes, sir. You can go. Okay, sir. Hey, clear and forwarding agent? Yes. Níbo ló ti rí number? Is it former President Atiku or the upcoming president? Former President Atiku. Báwo ló ti rí number Atiku lórí phone? Fine. But officer, kí ló dé ń lọ far? Sir, mo ti sọ fún tẹ́lẹ̀ pé àwọn people tẹ̀ rí clearing and forwarding agents ni mi máa ń clear fún wọn, mo máa ń bá wọn clear gbogbo gúúsù láti UK, Canada. Mo gbé o! Sí, báwo ni nọ́mbà aṣíwájú Bọ́lá Tinubu ti dé orí fóònù? Jagaban. Officer. Do you inform Tinubu before you get number Tinubu inside the phone? Only you have number. Okay, take it. Come at this station. Ipe oní nọ́mbà Atiku àti Tinubu. Láì jẹ́ pé wọ́n ó inform wọn tẹ́lẹ̀. What do you mean? Ẹ jẹ́ kó lọ wọlé sínú mọ́tò. Ó yá nìṣó. Tó bá dé station wà lọ yanjú gbogbo ẹ̀ wá pé Atiku àti kókó Tinubu. But ọgbọ́n take it easy now. Nǹkan tí wà ní fún mi ò ṣe kò tó kọ́ ọ̀dà yẹn méjì náà. Tó fẹ́ pẹ́ bí àfi òfé máa lọ. Lọ pẹ̀lú. Ó yá wá ká sọ̀rọ̀. Lọ rí ọ́fíìsà Mr. Man. Lọ rí ọ́fíìsà. Hey you. 10 minutes. Okay, sir. Can leave this office. Aye, sir. Ẹ̀yin tèmi ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ nítorí tó lọ́hùn pátí tí mo fẹ́ ṣe lọ́tẹ̀ yìí mo fẹ́ kó nẹ́nẹ́ gan kó nẹ́nẹ́ kó tata ìjọ tó gan lọ mo fẹ́ ṣe fún ọmọ birthday mi ni mo fẹ́ kẹ́ bá mi invite àwọn lọ́ba àwọn tó lé àwọn kàkàkí inú ẹran gángan òun ni mo fẹ́ kẹ́ bá mi pè ẹlẹ́ni ó jẹ́ kó yí àwọn tó nípọn tó sì kì í tiẹ̀ ó yà orílẹ̀ ọmọ rí. Ìwọ fọkàn balẹ̀. Ìyá alájẹ rẹ̀ bílẹ̀ mo ní ìyá òde. Ẹjọ́ tóbi tó rẹ má bójú mi jẹ ìjọ ẹ mọ̀ pé yìí náà ni mo ní ẹ̀yin ni mò ń wojú ẹ̀ àwọn lọ́ba ọ́nìbọ̀ ìjọ́nsìn owó ẹ̀ ló wá gbá yìí o. Ṣọ́gì bọ̀ èrè ni. Ugly boy. Irọ́ ni. Báwo ni ẹ máa make sense? Gbájú ẹ̀ ọ̀lọ́. Ugly boy gbogbo ẹ̀jẹ̀. Ṣé ìwọ mọ́ ugly boy láti jọ ní ọmọ tó jókòó ọmọ tó fọ́ mi? No problem. Ọmọ tó ń sọ èèyàn gáàsù, èèyàn ṣéwù, èèyàn àlùjọ náà fújì, wọ́n kíkà, wàá pẹ́ orí ẹ̀ wà bẹ́ẹ̀. Mo tiẹ̀ sí wèrè ugly boy ọmọ kan, mo ní láti máa kàwé tí bá ti ń kà jù gan mo ti ń gọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ mo mọ̀ yí pọ̀ mọ̀ ti tèmi ọmọ bá mi invite àwọn tó le àwọn èèyàn pàtàkì àwọn lọ́ba Ọjọ́ ẹ̀ ọjọ́ wà lẹ́gàn náà. Ó pọ̀ bí yẹpẹ̀. Wọ́n náà fẹ́ kó wọlé ó gbọ́dọ̀ jẹ́ júmọ̀ o. Jẹ́ kó máa yẹ ẹ̀ o. Alítẹ̀kùn yẹn wà lẹ́ ọ̀nà. Yalaje, so they show pé carnival dream and make sense. You know, torí that last one wey you do, I no too feel am. Round refract kan kóra wọn wọlé. Mo gbádùn ẹ mo ní tàn ẹ o. Ó bá òun mọ nǹkan kò sí wàhálà tó kẹ́ ni mo ṣe sọ fún yín pé tọ̀tẹ̀ yìí máa pẹ́ńpẹ́. Ọmọ science student gbogbo wọn gan máa gbórí wọlé kò wá ṣọ̀wọ́n nìkan. Àwọn maximum security ó pọ̀ gan. Yẹ́ra ǹdí aláyé gan ò ní ṣeré tí ò bá sí maximum security. Pàdé bá sọ bẹ́ẹ̀. Àgbáyé ó dàbí egbélé lásán báyìí. Àbáyé lọ sọ́dún máa lọ ságbàdo lọ́dọ̀ ẹ̀ṣẹ́ mọ́bì olórúkọ àgbàdo alágbó agbórí wọlé. Kò ṣe pé àwọn èèyàn mi náà ni. Pé kò tọ́jú wọlé bó ṣe ṣe gbé o tó ti lè gbé ugly boy wọlé ó ti ṣú ọ pé ó máa bá ó máa make sense. yàrá jẹ ní bó ṣe wà. Yàrá jẹ wọ́n bẹ̀ pẹ̀lú alájà ṣẹ̀yí fat tó wà lẹ́kọ̀ọ́ ní Tom Jones. Tó wà Tom Jones yẹn tó ń taṣọ. Ìyálà ṣe é ó máa náwó tán. Ó ṣí ọmọ mi. Wọ́n ṣáà máa wọ ìfọ́pọ̀ ẹ̀bà ní. Àwọn ọ̀la èmi kò tún wà fi kún. Èmi náà máa pàlájì fẹ́ múra o. Apàṣẹ fọ́ọ̀mù ló máa wọlé. Kò sí wàhálà. Kò sí wàhálà àwọn èèyàn mi nìyẹn kò sí wàhálà. Kò sí pé àwọn èèyàn mi nìyẹn. Apàṣẹ bẹ́ẹ̀ mi fà mí ṣe ní mọ̀. Jọ̀bọ́ mi pè jọjọjọ. Abẹ́ni. Ọmọ ìyá mi, ó lọ.
Ẹ̀tọ́ àdìbò aparigbowó. Àpàdìbò. Àwọn ẹ̀kọ́ ilé wa bẹ̀ bí ó mọ ọkọ tó ṣẹlẹ̀. Mo ti jẹ ìbílẹ̀ mo nǹkan jẹ́ àwọn kí ló dé. Ipa ọmọ wọn lọ sí ilé ìdòdè fáwọn olóòdè fi gbowó lọ́wọ́ ìyá ti wà. Nǹkan tí mo mọ̀ ṣe kí mo fi jẹun nìyẹn. Ẹ wọ́n jẹ́ nìyẹn. Ókè kó tó mọ̀ sí nìyẹn. Ọ̀tẹ́ tí wọ́n mọ̀ ṣe ní ìsìn tó gbogbo rẹ̀ wọ́n kájọ pé kájọ máa lọ. Jẹ́ mami ti jẹ́ náà, èmi bẹ́ẹ̀ ti jẹ́. Ó yẹ máa fẹ́ gé ń sí abẹ tó bá dọ̀là ọlọ́run. Ọ̀gá sẹ́rí bọ̀bọ̀ onídàáfọ̀ yẹn ẹ̀yin lẹ máa ń fún ní lífà bíbẹ̀ kan ó ti láì kó máa á dẹ̀ máa fòṣù wà mò ń bọ̀. Nǹkan kan ò yé yín tí nǹkan ò bá yé yẹn máa béèrè mo mọ̀ pé bí wọ́n ti fẹ́ bàjá tá a bá bàjá tí gbogbo ẹ̀ bá dàrú gbogbo àlè rówó gbogbo orun tá à ń pín yàn àlè rí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀fẹ́ máa bá yàn jà ibi tí a bá ti ń bàjá bí onídàáfọ̀ ṣe máa lọ lọ́kadà ó máa lọ àníráyè dẹ́nìbọ̀dì dúró. Ọ̀gá ohun tí mo rò ní pé ó dàbí pé ẹ mọ onítọ̀hún yẹn gan ni àbára lẹ́yìn ni tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ lè máa sọ fọ́ọ̀tì gbogbo gbà. Ẹ wá 1,000 mélòó ló wà lọ́wọ́ tó wà lọ́wọ́ ẹ̀. Ẹyọ kan ni mo mọ̀ pé lọ́dọ̀ tí mi ẹ̀ á pọ̀ dáadáa. Kò sí 1,000 kankan bí kẹ̀. Láì ṣàfẹ́. ẹwò ẹka pọ̀ ẹka ẹ má jà dúró pẹ́ bí ẹka gbogbo ẹ̀pọ̀ yóò tó bá yẹ ẹ̀pìn. Irọ́ 1,000 pọ̀ ní owó yìí abẹ́ ẹ̀ nígbà tá à ń gbowó lọ. Bọ̀bọ̀ oní ọ̀kadà yìí 1,000 ló fún wa nígbà tá a dá mú ọ̀kadà lọ sí police station. Ọ̀gá ẹ wá ibi ìṣèbí tá a ti lè pẹ́ ẹ̀ka tó bá wà lẹ́ka ẹ̀ka tó bá wà lẹ́ka. Hòtẹ́ẹ̀lì la wà àti pé ọ̀gá látàárọ̀ àwa chifila kí ló dé tẹ̀yìn ò chifila orí ti. Èmi máa fẹ́ kí àtàrí mi sí sánmà. Ládùúró tó mú yìí. Ẹ fẹ́ pàtàkì yín sí sánmà. Òótọ́ ni ṣé wọn fásitì sánmà náà wà ní UK. Ẹ lè máa pàtàkì yín sí sánmà. 1,000 ẹyọ kan tẹ̀ ló wà bẹ̀ yẹn. Ọ̀gá ẹ̀yin náà pẹ̀lú pé òun tún ní ìsìn òun lẹ̀ ń fi náà gbogbo ẹ̀ sóhun òun yẹn wo bẹ́ẹ̀ ṣe làágùn. Ìfilẹ̀ àdéhùn ẹ̀ ṣe tá a ṣe ẹ̀ pín ẹ̀. Ẹ ti pàtàkì jù ọ̀gá àní ẹ̀ ṣí fìlà yẹn. Ọ̀gá 3,000 rèé ṣé mo pípa olè lẹ́wù yẹn. Èmi rò pé mo kó wa láti ilé ni. Ẹ kó wa láti ilé irú ọ̀rọ̀ wo nìyẹn ẹ kó wa láti ilé tẹ bá kó wa láti ilé ṣé inú fìlà tẹ kówó sí ni ó jẹ́ ATM. Ẹ jẹ́ kọ́kọ́ wà níbi iṣẹ́ yìí o. díẹ̀ tẹ́ ẹ̀ bá pọ́n mi lé ń pọ́nra mi lé náà. Bí ọ̀gá ẹ respect me o. I don't respect you. I will not respect you back. Which kind of respect? You thief our money say I don't respect. Junior yìí máa ṣe bẹ́ẹ̀ fún yín. Ẹ ṣe irú ẹ má bí. Junior yìí máa ṣe bẹ́ẹ̀ fún yín. Ẹ wẹ́ fọ̀rọ̀ Junior lẹ̀. Ẹ̀yin náà wẹ̀ yín nìkan 3,000. Ẹ pèlè. Owó yẹn tàbá gbà náà tàn yín kọ́ lẹ máa pín ni. Ẹ para yín lé. Ẹni tí ò bá pọ́n mi lé Ọlọ́run ò ní pọ́n mi lẹ́nu sẹ́yìn. Ọlọ́run kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú police station. Bẹ́yìn bá pọ́n wa lé ni ẹ̀ ní déwó wọ́n fìlà. Látọ̀dọ̀ tiẹ̀. Ó kì í dáná 10,000 ló wà lọ́wọ́. Bring the money. No, point of correction. 10,250 ló wà mẹ́. Mo ní 10,000 ní. Mo ní 10,250 mò ń kà á. Mo mọ iye tó wà lọ́wọ́ ẹ̀, mo mọ iye tó wà lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọná lẹ́nu náà tó mú ro pé machine tó ń kawó lójú yín ẹ tó fojú sọ gbogbo ẹ̀. Ẹdí owó mọ́ fìlà. Ọlọ́run àwọn fìlà yìí gan yẹ ká máa sọ fún bóyá ká máa aláwọ̀ fìlà fún wa mọ́. Ẹ gbàgbé ẹ má bínú ẹ ká gbẹ papọ̀ ẹ ká papọ̀ ẹ ká papọ̀. Kí ló ń yára nǹkan tí wọ́n yìí sọ lẹ́ẹ̀kan nìyẹn? Bó ṣe wà yẹn traffic border ló yẹ kí wọ́n transfer ẹ̀ lọ kó máa la darí mọ́tò. Téèyàn bá ti fún yín ní charge. Ẹ jọ́pọ̀. Don't let jọ́pọ̀. Kó wa. Kí n kó wa ṣe pàpọ̀ Ó dẹ̀ láàpin. Àpín kí ni? Ojú wa alájẹsẹ́kù ni. Lẹ́yìn kíjọba jọ gbogbo wa bíbá owó tí ò dọ́fíìsì láàpin. Àpín kí ni? Má lè parọ́ mọ́ ẹ. Ẹ parọ́ mọ́ ta ni? Ẹ lè parọ́ mọ́ mi kí ló wọlé? Abájọ parọ́ mọ́ àwa ni. Tẹ́ bá ti máa lo mọ́ àti kíní tán ẹ máa sì wà o. Ẹ ṣe sùúrù kọ alábàárí. Ẹ gbà orí ojú orí ni bó ṣe wà yẹn. Àwọn alẹ́ máa bọ̀ wọ́n mo wá rí o. Máa bọ̀ wọ́n mo wá rí.
bá ti wọlé. báyìí ọ̀rọ̀ nù lé kọ́ kì í ṣe ọ̀rọ̀ nù lé rárá. ilé wa bẹ́ẹ̀ ni ibẹ̀ wọn lẹ́nu ní ọmọ ibẹ̀ yìí ní gbogbo nǹkan yìí. awali tí ò sí. ó wà ó ṣí ọmọ rí ẹ̀sọ́ nù ọdún ẹni mo wá. ẹ jẹ́ gbọ́. láàárọ̀ yín gbà mo jáde mo ṣe gbé ọ̀kadà mi jáde pé kí n sáré wá àwọn ọmọ ó jẹ pápápá o ọ̀kadà ó dá mọ́lẹ̀ ìṣepọ̀ gbé ìṣubú o táyà lójò. àdúgbò fọlọ́hún. mo ti gbìyànjú mo ti dọ́dọ̀ ọmọ rẹ̀ mo bá ṣọ́ọ̀bù tó ń ṣiṣẹ́ ó bá mi ṣe o ó pàṣẹ ó ṣe gbogbo ẹ̀ Wálé gba ọ̀kadà mi lọ nítorí pé mo sanwó láti kí n sanwó kóun tó lè gbé ọ̀kadà fún mi. mo wá sọ fún Wálé pé bí mo ṣe jí láàárọ̀ mo ní kí n wá àwọn ọmọ ó jẹ ni o ní táyà ìwà dá mọ́lẹ̀ Wálé bàn lójú jẹ́ títì ṣùgbọ́n a kì í mú lówó ajá kápájẹ ni o ló jẹ́ wá tẹjọ́ sùn. ó ní kẹ́ ẹ sanwó. ó láti kí n sanwó. táyà mélòó lójó. táyà yọ kan sóní. ojú mélòó lójó. ojú méjì náà ló ṣe ń bẹ. táyà wájú àbí tẹ̀yìn. táyà wájú. ẹnu túbú rẹ̀ ò sì yọ. ẹnu túbú yọ ṣùgbọ́n lẹ̀ bí ọ̀nà méjì. Wálé díálé. bàbá ẹ̀yin máa bọ̀ ń ta. ẹnu túbú méjì ẹnu méjì rẹ̀ ń tọ́. wọ́n ní ìbálòpọ̀ náà wà sọ́dọ̀ rẹ̀ láàrin fún táyà wọn dùn. ẹ má dàá lówó jà yín èmi ò ṣe táyà yín láwọn kùtùkùtù ni ọba ẹ má dé ṣọ́ọ̀bù mo máa ṣe táyà ojú mẹ́ta fún àbá ojú mẹ́ta mo ṣe túbú yẹn kí kọ̀ díẹ̀ mọ̀ pé kò ṣiṣẹ́ mọ́ mo tún ṣe mo lẹ owó kí bá ṣe yẹn mo dẹ̀ dúró rí kí àbá mo wá lọ sọ fún mi pé èmi mo ṣe o a máa ríra o bá a dúpẹ́ lọ́wọ́ dáàdi ọ̀hún ní kíni ṣé àbá Wálé ló ṣe táyà ni. ẹ wá gbà mí nígbà tí èso wọn bá ń kẹ èwo ló ṣe ó ṣe. ó sún mi o ìṣe òkè mi ráyè ìdúró lẹ́bù yẹn ni mo lẹ gbójú ọjà mo sọ ọ sọ gidi gan. ṣé o gbọ́ lójú ẹ ló tó sọ̀rọ̀ sí. ojú méjì rẹ lójú. ojú méjì. mẹ́ta ló lóun ṣe yìí. ságbàlagbà tó máa pààrọ̀ ni. ojú méjì lójú tí mo rí kedere fúnra mi báyìí. sẹ́yìn lẹ́lẹ̀ ìbẹ́ mi tí mo lẹ̀ lélẹ̀. ẹ bá ti wá fún un lówó. mo ṣe àlàyé fún ọgbà ọmọdé bí nìsín mo ní kí n sáré wá àwọn ọmọ máa jẹ ní ọ̀kadà ló gbó mọ́lẹ̀ ní táyà ló gbẹnu sókè kó sì ràn lọ́wọ́ kó bá ń ṣe táyà náà kí n bá ṣiṣẹ́ kí n padà wá kó lówó. ẹ ṣe bá fẹ́ láwọn epo. bẹ́ẹ̀ bá ti wá fún un lówó kò sí ní tó náà jẹnu lé. bẹ́ẹ̀ ni ọmọ yìí tí wọ́n jẹlẹ̀ ń wá lọ ní tó náà jẹ ló wá wá ṣọ́ọ̀bù. bàbá Adéwálé mo fẹ́ sọnù ẹ kò sí wàhálà ṣé bó ti gba ọ̀kadà mi sí ṣọ́ọ̀bù ó tì mọ́ bẹ̀ bó bá ti débẹ̀ n tó ṣe nísìn ni pé owó oṣù 4 lẹ jẹ ẹ yọ owó ọ̀kadà tẹ́ ẹ ṣe nínú owó oṣù 4 ṣé ń jì tó kú kẹ́ bá ń kó kẹ́ ẹ sì gbọ́kadà mi fún mi kẹ́ máa lọ. ẹ máa wá lọ mo dẹ̀ ọ̀pọ̀ ọ̀kẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ sọ ni nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ àbí ẹ̀dọ́ bẹ́ẹ̀ pé irun kọ́ni kọ́ mọ́tò sàláàtì kọ́ni ẹ wo gbogbo dẹ́ẹ̀dì ẹ̀jọ́ yóò bá la. èlò ojú mẹ́ta yẹn $600 ni. ẹyọ kí ló wọlé ayọ̀kú àfọ̀yín balance. bàbá Wálé mo fẹ́ gbé ọ̀kadà mi mo fẹ́ ṣe lọ nísìnyí ń bá ti dífá fún pé mi ò lè gbé ọ̀kadà mi àbí kẹ́ ẹ fún mi lówó ilé kẹ́ ẹ yọ owó tí mo jẹ yín nínú owó ilé kẹ́ ẹ kó ṣéǹjì fún mi èmi náà lè lọ fi yàrá gbé tòrọ̀ sílé ní ti ẹ̀ ní ṣe wàhálà mọ̀ lẹ́nu. ẹ lè gbọ́ ọ̀kadà. torí kíni. owó rí ọ̀kadà rí ni. ẹ̀yin náà lè kó ònú ilé. bí àwọn àti ẹ̀kú ònú ilé kì í ṣèṣe yìí ebó oṣù mẹ́ta jẹ kì í ṣèṣe àìsè máa wá owó tí lọ́tọ̀ ni owó ilé ọ̀jà bá òun ẹ wà fún owó ọ̀kadà ẹ lọ rè fún lówó táyà síkè náà kẹ wá gbé ọ̀kadà yìí. bí n bá gbowó mi ní kó mi láàárọ̀ yìí o. ẹ gbàgbé bẹ́ẹ̀ ni kó ibẹ̀ kẹ̀ tẹ́ bá kó ibẹ̀ máa gbé yẹn máa kó ẹ máa rìn dáadáa ṣé o ti yé ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ o. nǹkan wàhálà ó ṣẹlẹ̀ o. tó máa jẹ lọ ẹ níbo ṣé mi lọ́mọ ẹ̀ ń bá wí. tó máa jẹ lọ ti sọ fún yẹn ṣé o ti yé. èmi lọ́mọ ẹ̀ ń bá wí. kí ló rà sọ̀rọ̀. yọ̀nà yìí o. àná mi. tó máa jẹ lọ sọ fún yẹn. lórí nǹkan mi. ọba mi yóò rún yín lárùn kí o. yóò rún yín wọ́n kọ́ ní ọ̀sán. ẹ lọ fún lówó kẹ́ wá gbọ́kadà yìí ni ojú wọn jẹnu. bàbá Wálé ṣẹjọ tó fẹ́ dànù. bẹ́ẹ̀ni àbọ̀jà ìsìn nàìjíríà bẹ́lẹ̀ omi ni àbí mo ní báńkì nulẹ̀. bàbá Wálé. ẹ máa lọ jàre bẹ́ẹ̀ bá sàkọ jù lọ́dún kan lóde ní sanwó òfin ni. bàbá ẹ wo bí ẹ ti máa lọ lẹ́yìn pé ewé rẹ lásán mi lè pa fún inú yín mi wà láìdálẹ inú ti ń bí mi mo ti ń yọ ọtí ẹ máa lọ tó yẹ ẹ máa lọ kú òbí. bàbá Wálé ṣe gbọ́ ọmọ ẹ sọ. ṣẹgbọn tí olóhùn ti ń hot tí bá ti ń hot bá yóò ṣe ilé ṣe o. àná mi. ọmọ tí mo bí. tó yẹ jẹ́ nìyẹn. ẹ ká bá lọ ní gbèsè náà lásán owó ẹ. ẹ má jà sí báwo ẹ má jà sí ẹyẹ má lọ ẹ má lọ kí n máa lọ ẹ má lọ a fún mi lówó yín kí n máa lọ ẹ má lọ ẹ má lọ ẹ má jọ ọ̀nà yẹn dákun tó lọ ẹ má tó tọ́ mi ló kọ ẹ má lọ àrà àmọ́ owó yín wà. bàbá wa ni ẹ máa gba àgọ̀jẹ̀ fún àwọn àbáyé mọ́. èmi wò sí gba àgọ̀jẹ̀. Ọlọ́run jẹ́ gbà. ẹ o ti tán. àbáyé fẹ́mi ló mú lọ gbòòrò. ẹ mú owó àmú lọ gbòòrò. lójú abáyá ní ti máa ń mú wọlé ní ìsìn mo ṣí abẹ́ pílò sókè mo mú owó ń bẹ̀ o. ẹ lọ mú lábẹ́ pílò èmi lọ bá bẹ́ẹ̀ ni.
ó dá lójú ẹni báwọn kan bí ọmọ ìṣòro bẹ́ẹ̀. èmi kò fẹ́ bá kankan mọ́ lọ́mú ọ̀ká ìlà ẹ̀ àwọn wíná àwọn aròdì náà wà á ti máa ń sàkà gẹ́gẹ́gẹ́ àwọn nígbà ó yẹ fún wọlé oṣù mẹ́rin ẹ̀ sì fi ojú kára táyà tó jò ẹ̀ wá ń sàkó. ẹ ló gbà ẹ ṣé wá lé òṣòwò nù lé o bá ọba fẹ́ pàmì náà pàmì kó o sì kọ́pọ̀ òní fún náírà. Ẹ̀mí oníkàlejò ní gan o. Tí wọ́n kọ́ ń bọ̀. Kí ni mo gbọ́ gbọ́ náà gbọ́ parí ní. Tí wọ́n kọ́ ń bọ̀. Ní ẹ̀ma ní ọmọ lórí náà wà sọ́ọ̀bù tó ti bẹ̀. Ní wàá sọ́ọ̀bù ní ọmọ kí ni mo yọ jáde láyé sáájú mi ni. O ti wálé bẹ̀ o ti wálé mi sọ́ọ̀bù. Wálé wo ni wálé wo ló fi bẹ̀? Òdùó ń bẹ̀ wálé òdùó ń bẹ̀. Nígbà tẹ́mi ń bọ̀ sọ́ọ̀bù mo sákọ̀ọ́yà. Wọ́n tó di pé mo pè é lórí aago. Àwọn tó fẹ́ fẹ́ bọ́ọ̀lù wọ́n tó báyìí. Àwọn oníkẹ̀kẹ́ tó ti wọn báyìí. Àwọn onímọ́tò náà hànú pẹ́pẹ́pẹ́pẹ́ àìmọye àwọn ọlọ́kadà. Àbúrò ọmọ ìbúrú lọ́rùn yẹn ni. Kí ni wá kí láìsí fẹ́ ń dọ̀? Mo ní ojú kò sọ́ọ̀bù tẹ́tí dágbára rẹ̀ bàká kó wálé kó wá pè mí kí n wá sí. O fura sọ̀rọ̀ wálé ọ̀rẹ́. Tí wọ́n bá owó tó fẹ́ fi jẹun ó ti pàǹtì ẹ̀ ó ti pàǹtì ẹ̀ lọ́nu wálé wò. Mo lọ ṣe fàájì ni. Olùwọ́ ṣe fàájì jáde. Sọ ṣe fàájì jáde. Tí mo ní kò dúró sọ́ọ̀bù sí máa ń ṣèwọ́ ọmọ ìbáyìí náà. Nígbà bàbá ẹni ò dúró sọ́ọ̀bù. Èwo ni fàájì sóòdì jẹ́ sátidé ni àbójẹ́ Sunday ká ló gbóde wíkẹ̀ndì jáde. Ibi iṣẹ́ ni la ti mọ ni lọ́lẹ́ o. Irú bàbá ẹ̀ tó wá ṣe mi ìṣẹ́jú bíi mélòó kan lé. Ó yẹ kí wọ́n wà lọ́hùn kó o sì dé lálẹ́ kó o kówó dé. Màṣíìnì yẹn ò ṣiṣẹ́ àwọn olóko máa disturb mi wọn máa ẹ wo gbogbo wàhálà yẹn ti pọ̀ ju fẹ́mi jà. Tí màá sí ọ̀bà iṣẹ́ tí wọ́n pè mí kí mi wá gòdù kí mi wá tó mọ̀ tó sì. Ṣé ra fóònù fún mi ní ẹ ra fóònù fún mi náà báwo ni bẹ́ẹ̀ pè yín. Òbí mọ́ kọjá yàrá rẹ̀. Ó kọjá yàrá rẹ̀ sáà ni. Wílí ti. Ẹ̀jẹ̀ gé bẹ́ẹ̀. Lọ́wọ́ jáde. Àpòrí kí ni ṣe ọ̀sán ọmọ ẹ̀ máa fún mi ní. Èyí tẹ̀ máa bàjẹ́ náà kí ló náà sí ní sí. Sílẹ̀ jẹ́ lọ́jọ́ ọjọ́ tọmọ kékeré. Ó lọ sí máa ṣe báyìí gan-an. Sọ́jọ́ tọmọdé ọjọ́ tọmọ kékeré máa mu. Bàbá Alẹ́kílẹ̀ rí. Musa lè jẹ́ tọmọ kékeré. Ilé ìjọ tọmọ kékeré ṣó tán. Ilé lásán mi ò mú alójúmọ́ gbọ́dọ̀ mú méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá tí ó ti yé yín. Mo ń kó orin gidi ni mélòó lẹ́kùn tẹ̀ sọ pé kì í ní ṣẹ́tì rí. Ilé ìgbọ́ tó wá ṣe kí ni ó tó wá nágbára jù yẹn lọ. Ó tó wá tán láti pé kì í ní. Máa ń kó orin gidi ni o. Èwo ló tún wà bí? Ó ga. Kò jáde. Ó yá bá mi. Ó kàn lẹ́bi yẹpẹ ni kò sí pé bóyá ìgbàgbé bóyá ṣe lọ. Lọ wá lélẹ̀ yóò dùn ṣọ́ọ̀bù ní wọn pẹ́ fọ́gá. Wá ní. Fọ́gá kí ni eléyìí? Àjàkúta ló ti ń sẹ́ni. Kí tó kó kí ní àpò báyìí. Àwọn akẹ́kọ̀ọ́ yọ mu kódà mo lè mẹ́lẹ́ ìdí ọ̀tún la. Kí ló fọ ìfẹ́ yà fún mi báyìí? Kí ló yà fún mi báyìí náà? Wo bí? Sórí ẹ̀ pé sá. Àfikà bèrè lọ́wọ́ ẹ̀. Ẹ máa gbọ́ kò yí sí. Tó bá yí sí gan ni àbáwálé gan àwọn gómìnà máa ṣe kí àwọn gómìnà máa ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ tó lọ ẹjọ́ tí wọ́n sọ fún gidi gan pé tó ti yé mi ò mọ eré o. Ìmọ̀ àti pọ́ọ̀sì wálé lànà rọ̀ o. Tó ti tí màdùn àbáwálé bá ti sọ ìmọ̀ àtẹ pọ́ọ̀sì ẹjọ́ tó lọ ẹjọ́ kò. Ó gbọ́ ẹdìdì ẹga náà mélòó náà lẹ́ga di ẹjọ́ tó lọ. Wo èmi ò bí wálé. Ṣé bí ìbá wálé mi ò bí kúnlé? Ṣèmi wá jẹ́ kúnlé àdìkúnlé kọlà ni. Sórí ẹ̀ pé sá ọ̀rẹ́ ṣe mí lọ́mọ báyìí báyìí. Wọ́n tẹ̀ ń bá bí ọ̀la alẹ́ ẹ̀ sọ́jà ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn mi àbí ẹ̀sọ́ pé mi ń kọrin. Ẹ káwọn náà jókòó sílé wọn ọjọ́ ilẹ̀ ti lọ sílé wọn gbẹ̀yìn. Ó bá kó fún kí n gbá. Ìbí òní ọgbà tẹ́lẹ̀ mo ní oko wá ní. Ọmọ ẹ̀ sórí ẹ̀ dàrú. Ọmọ ilé ẹ máa pè mí wálé mọ́ sí ìgòló. Ọmọ ilé mọ́ ti fẹ́ yà yà. Ẹ kọ́ ẹ̀fẹ́ mi èèyàn ni. Wá mi. Ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀? Wá mi. Sọ fẹ́ bí wọ́n lẹ̀ wẹ́ bí ọ̀rẹ́ bí wọ́n lẹ̀. Ẹ máa sọ fún yín ẹ jọ tó lọ àbí máa ti àbáwálé lánàá rẹ̀ ṣe é pọ̀ yín ti yẹ tẹ pọ́ọ̀sì. Ẹ wò yín sì máa fa máṣíìnì lójoojúmọ́ màá tó wá pa owó náà lọ́dọ̀ ṣe kí ni ẹ̀ tún gbà lọ́wọ́ mi. Ẹ ó ti yé mi ìgbà gbé pé màá ti ó ti sún èmi gan mo kàn mú mọ́ra ìbọ́jọ́ tó bá ti rí ìgbà ilẹ̀ wọn pé kí ní àbí ẹ̀ ṣé ó ti inú wálé ọmọdé bí ẹ wálé kò nú ẹ o. Ọkùnrin dàgbà sókè. Ẹ kọ́ ọ̀fẹ́ mi jàre mi. Síwálé! Àìwọ́ kí bàbá ẹ gbé. Ọtí ìtẹ̀mí dà. Fáàmì ọkọ̀ rẹ̀ mọ̀. Fáàmì ọkọ̀ mọ̀. Ó tọ́nà ọkọ̀ máa lọ wọ gan-an ẹnu ẹ̀ ọ̀kọ́ mọ̀ Sọ́wọ́ ti ẹ̀ ká. ẹsẹ̀ gan ọ̀ka kódà apá ẹ̀ ọ̀ka. Alọ́wọ́ ọ̀ka yọ̀ lẹ́nu sẹ́nu lè mú yẹn mi. Nígbà tí ń ṣe báyìí, wíwọ̀ ikú òdìdí kú wọ̀ ọ̀nà ni. Kí n nata ni? Ọmọ yìí. Ó bàbá wálé ọ̀sẹ̀ mi. Ọmọ tèmi ó ṣe irú kan báyìí. Tí báyìí lè gba ní ìkùkù ẹni ó dára jẹ ni. Èké tó wà gbá nkùkù ní sìn. Ẹ̀yin ọmọ ọlọ́mọ ọgbẹ́ tó sọ mí kí sókè lẹ́yìn. Ó yẹ kó o bá mi nà mí. Àláwà ọgbẹ́ tó ní ìwọ̀n bí wálé pé kún lè mọ bí. Ẹyin kò parọ́. Ó tún wá ní kún lè tèmi gan ọ̀kọ́là. Àìsí ìkọlà ń lé wa kì í ṣe pààrọ̀.
ọba gbàngbò kò ní. aago mẹ́rin wo kìrùn sí ọ̀la. bàbá ilé ọ̀pọ̀ èmi náà mọ̀ wọn ara tèmi. ìgbàwọ́ bàbá ọlọ́mọ gan olú ọmọ. yóò pọ̀ fínfín. èmi tiẹ̀ tí wọ́n á rántí pé bá ń dán mọ́ mi kì í dénú ọlọ́mọ. ilé ìdénú mi ìwọ lọ́ba nà. ṣùgbọ́n wálé ẹ máa mójú lọ́rọ̀ wálé. ẹ mójú lọ́rọ̀ wálé o. bí ṣe ń lọ ní ìṣẹ́ ọlọ́run ọmọ tó tún ti jọ gbèǹde. kẹtọ́rí à. kí ló fi ṣe ọlọ́run di àríwọ̀ rẹ̀. sékúnlé ìsìn rìn báyìí àdúrà náà lọ́rọ̀ àdúrà lọ́rọ̀ sékúnlé ìrìn báyìí kúnlẹ̀ wò sọ́mọ́ rẹ̀. bọ́ọ̀dọ̀ ṣe rìn báyìí. wọ́n yẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ o. ìgbà tẹ́mi wùwà báyìí ni ọmọ mi ọmọ wùwà báyìí. ní àti èso rẹ̀ ó yẹ kọ́ ọmọ wa náà sọ̀rọ̀. máa bójú wọn mọ́ra náà ṣùgbọ́n bí kúnlẹ̀ ò lè bẹ́ẹ̀ ní sọ̀rẹ́ o. kúnlẹ̀ ò lè bá wálé sọ̀rẹ́ kúnlẹ̀ ni ó máa mú kíní gbogbo tó kó jáde gbogbo kànáfùrù gbogbo fokọ́tà bàbá kú àgbókúlókò àgbọ́nlé gbogbo kíní kan. ní tó jẹ́ kí n wá fàárọ̀ ẹ pẹ̀lẹ́ o ní tó jẹ́ kí n wá fàárọ̀ kùtùkùtù bá wọn pé kí n bọ́ sọ̀rọ̀ ni mo rí i pé àwọn kìnìún rẹ kó tó di tó kálukú wọn fẹ́ máa wọlé gbogbo ń tẹ̀ǹtà bíi èmi ò mọ̀ pé tó máa wá tàrí o ó sì sọ fún mi pé irú ọjà tó máa tàrí kó tó di pé mo wá gbé bì fún ọ wípé kó wá kankan síbẹ̀ dóná kí lẹ fẹ́ káwọn ará àdúgbò máa wí gbogbo àwọn ọmọkọ́mọ tí ń wọ bíi pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké gbogbo kinní tẹ̀ ń kólẹ̀ tẹ̀ ń fọ́n mu. èmi rò bí kó débí kó máa tẹja dídín àbí kó máa ta àwọn pàpánu ọmọdé kó máa tà ń bí ni. gbà tó wá débi tó wá jẹ́ pé ògógóró àti nǹkan kan tí ò dáa tí ò tiẹ̀ yẹ kán máa bá lẹ́yìn kù lè mọ̀mọ́ nínú ń tà. wo ẹ̀sìn tèmi dá tí mo já darí fún kò gba gbogbo eléyìí tó ń ta yìí. ọmọ pé mo ti ń sọ lẹ́nà jẹ́ kí n kúkú sọ fún ọ báyìí èmi ò fara mọ́ o. mo wá sọ fún ọ bóyá kó wá òwò mi kò sí kó pa òwò dà bóyá kásìkò ká pín gààrí kọ́ ya kó mọ̀ bá àǹkà rẹ̀ kó mi. etí mi ti kún ládùúgbò. mo sọ. ṣé mo jẹ yín lówó. nìlọ ní tó san gan ò tí ì lò tán. èyí tí mo san gan mo ì tí ì lò tán. ẹ ṣe ṣé àwọn ọmọ yín wà náà àwọn ọmọ tó ń wá sí bíbá. àwùsù bìlà èmi náà sọ ìtọ́jú rẹ̀ jí ọlọ́run ò ní jọ́mọ̀ mi kan fún mú jẹun. àbí ìyàwó yín wà láàrin wọn. ìyá Móníkà láyé kò sí tó jọ. kí wàá ní titi yín ewu ń ti yín bàbá ẹ wo mo ò fẹ́ wàhálà o ọ̀njà ńlẹ̀ kejì ó ṣe wádìí titi yín torí tó bá yá sí ẹ ní mo tún ti bẹ̀rẹ̀ o kí ló bá dínú nǹkan tí mò ń tà yìí. dandan tẹ́yìn bá jẹ́ ìmáàmù dandan ni kémi náà kí n gbé gbẹ́ ẹja dídín àbí kí n gbé kúrò àǹkalẹ̀ kí n máa tà á ni àbí jàlù bàbà. ẹ wo gbogbo nǹkan táwọn ọmọ yìí mú mo ò sí rí nǹkan tó pọ̀ jù bíbẹ̀ o mo dẹ̀ rí pé nǹkan tó ṣe kí ni nǹkan tó ṣara lóore ni nǹkan tó ń fúnyàn lẹ́mìí gígùn àtàlàáfíà ni bàbá blood tonic tó láyé yìí ó sì. ogun ẹ̀jẹ̀ ni. ogun ẹ̀jẹ̀ ni. bẹ́ẹ̀ ni èmi ò tiẹ̀ wá lọ́rọ̀ tó pọ̀ sórí lọ́dọ̀ tiwa pàápàá jùlọ nínú ẹ̀sìn tèmi ń darí ládùúgbò yìí pẹ̀lú gbogbo àwọn jàmọ́ tó máa ń rí tán máa wá ń bá mi yẹn gbogbo wọn tí wọ́n ń sọ ni pé sódà kó wá jẹ́ wípé lẹ́ẹ̀kúlé mi ni wọ́n ti ń ta ògógóró ẹgbẹ́ káwá yá nísìnyí ẹ kò gé ẹ padà ẹ mọ̀ sára yín ládàá. aláàjì mi ì fẹ́ wàhálà o mo ò fẹ́ wàhálà o iṣẹ́ tèmi tó ní kálukú mọ̀ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tí mo mọ̀ ṣe ni mo gbájúmọ́ yìí gbogbo èyí tẹ̀sán láàgọ́ yóò ṣàgọ́ kùtùkùtù ẹ jẹ́ káwọn olóríire èèyàn wọlé wá kíákíá kí n rówó kó lọ sọ́dọ̀ àwọn ọmọ yíbò lọ gbọ́ ìjà. káwọn olóríire yẹn wọlé wá èmi ìṣó olóríire láàárọ̀ kùtùkùtù kò sí wàhálà sórí tó bá ti mọ̀ pé ò lè pa òwòdà bí kò máa tẹja dídín àbí kò máa ta súùtì fún ọmọ kéékèèké ládùúgbò yìí wọ́n máa wá rà àbí báírò àwọn ọmọ iléèwé tó bá ti mọ̀ pé ò lè ta gbogbo yẹn ó kù oṣù méjì péré ni mo fún ọ oṣù méjì lẹ́yìn oṣù méjì yẹn tó o bá ti pààrọ̀ owó ẹ ó kù òbí o. ẹ lè rí bẹ́ẹ̀ ni èyí tẹ̀sán yẹn ẹ lè rí irọ́ lẹ mú ẹ mú rọ ṣé mọ̀ nǹkan tó ń pè ní irọ́ lẹ mú ẹ lọ mú ìyá Móníkà kẹ́ni kó máa gbẹ́ja dídí kiri ìta. ó dìgbà tẹ́ bá bẹ́ra yín lọ́rùn bí oṣù tó kàn mí oṣù méjì ni péré wàkàsí lẹ́yìn oṣù méjì kò sí nǹkan kan mọ́ ó gbọ́ mi dáadáa. mo ní mo ráyè títí yín jẹ́ nǹkan ọmọ yíbò bóyá o ti pé pàràgàdì. kò dá báyìí náà wọn lára máa ṣe báyìí fúnra wa náà tó máa ń ṣáájú báyìí lọ lánàá ni kò dá báyìí náà kọ́bí ò lè mètè láìkẹ́ rárá ó ṣe máa jalè kò dá náà kò dá o èwo ló ṣe burúkú. wo ìyálà ajé ṣé orí gbogbo tẹ̀ ń sọ yìí ẹ bá wa lórúkọ jẹ ni àwọn táwọn ná bí báyìí mo dẹ̀ fẹ́rù kan bẹ́ẹ̀ láyé mi fẹ́ kan tó máa stay mi ò mi wá síbi ìdọ̀tí rárá mo lè má wà bí mọ́ o ọlọ́ mo lè má ṣàyè bí mi. ó lè ló bọ́mọ jẹ́ o ó lè ló bọ́mọ jẹ́ o ó lò sí ó kè ṣáájú báyìí lọ lánàá ni ṣáájú báyìí lọ lánàá náà àtàwọn ló lè láàrin wa kò sí wàhálà nísìn
ara Yàlájé nìkan ló mọ̀ ṣára wa mọ̀ ni ara ò mọ̀ náà ẹ kàn máa ṣe báyìí o. nǹkan tó ṣe dùn mí ni pé mi ò fẹ́ kéèyàn máa ṣòṣì kéèyàn máa ṣorí burúkú mọ́ kọ́wọ́ fọ́ọ̀mù ẹ̀jẹ̀ ló pàdé ṣó jẹ́ ká bojú mi jẹ́ ń bí báyìí ni ṣó dá kó máa bojú mi jẹ́ tó kẹ́ ni mo ṣe pè yín tó bá lọ jẹ́ ni tí mo ń gò sí lásán tí mo bá mú bá bá yí ẹ̀jẹ̀ bá kọ́kọ́ gun yánnayànna náà máa ń gun bàjẹ́ wá sún ní Yàlájé ti gé oyin gbogbo ṣì tí mo ní kọ́ ga wọ́ ẹ̀bọlẹ̀ nìyẹn tí wọn ò fẹ́ gbọ́ àbí wọ́n á jẹ́ gbọ́. irú nǹkan bíi eléyìí fuck up níbi tá à ń wá sí na fuck up na no dey like this kind thing. Yàlájé ṣé o kò sí bí lánàá ní àwọn àbí náà kò sí ọ̀tá wa nígbà tó kó bọ́ bíbọ̀. wo bí ọmọ ilẹ̀ mi tẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn inú tún ti ń bí mi inú tún. ó tẹ̀ dábàá Yàlájé ṣẹ̀wọ̀n pàrọ̀ tẹ kó fún mi ṣẹ̀wọ̀n pé ẹ wò bọ̀bọ̀ tó gbó lọ́wọ́ mi ẹ̀ lélẹ̀. ọba ò lọ gbó lọ́wọ́ ẹ̀ gbó lọ́wọ́ ọjà wẹ̀rẹ̀ ni ọba ò gbó lọ́wọ́ olóògbé mi òun ni Yàlájé mi ò láì gbó lọ́wọ́ yìí. Yàlájé òun ni wọ́n ni wọ̀bọ̀ kọ́ra ẹ̀ lóhun. Yàlájé ọkọ ìyá èrè sojú ní pé wọn gbàdá ló rọ tẹ tó gbé bọ rè. Yàlájé bẹ̀rẹ̀ Yàlájé gbogbo ń jẹ gan. Yàlájé ṣe é kú ádà tó mú bọ̀bọ̀ yẹn lọ tẹ́ bá máa padà rí ẹ ṣì. ókè kò sí wàhálà. pé kò sí níbà ìlànà kí ló kọ́kọ́ ìjà lè. èwo ni pé kò sí níbà ìlànà. èwo ni bàbá mi sọ ṣọ́ra bá dẹ̀ sọ fún wa. Yàlájé ẹni sùúrù ṣé lè máa gún yàmàyàmà. mò ń bọ̀. èwo ni bẹ́ẹ̀ ló ṣì sóhun jàre ẹ kó ṣì lọ ìwọ kọ́ ló ń kówó fún ni ìwọ kọ́ ló ń kówó fún ni. olóògùn òkè ọ̀gbìn bọ̀ ìbáwọ̀ orí kò sókè. ìyá sẹlẹ̀ wúdà kó wá bá mi máa fún ẹ lówó mi má wọ̀ orí. gbogbo ayélujára jẹ wàdúrà fún ìlọ́dọ̀ Yàlájé nìyẹn. inú àwọn òpó kí lọ fi àjẹ bẹ́ẹ̀ mú kọ ní second thought ni wípé ọmọ yìí ó ṣe brave ó dẹ̀ smart tó lè gbowó lọ́wọ́ ugly boy ó lè wúlò fún wa ìfúnṣọ ó wúlò bó ṣe kókó ṣe ń lò that's it mo mú wa kí ló fi àjẹ mo lè fẹ́ gbà ṣẹ ni. bá dẹ̀ ní kí lọ yọ pa wà lára pọ̀líkẹ́tọ́ Brother, let me say no to no. Ó yẹ kó lè ṣiṣẹ́. Ọ̀gbẹ́ni tó lè ṣiṣẹ́. Aláìlá ṣiṣẹ́. Ó ṣùọ̀. Ó ń ṣiṣẹ́ kékeré. Kékeré tó ní àwọn iṣẹ́ yìí. Aláìkọ́ tí mo mọ̀ jẹ́ ni ẹ̀ máa ṣiṣẹ́. Tó ti rí ẹ̀, mo gbọ́ balógun máa sà. Balógun yẹn sà. Kò kán dandan kó mọ̀. O lè fèsì kan. Àbàyẹn ló kéré jù. O lè fèsì bọ̀. Ẹ ló kéré jù máa fèsì ẹ̀ lákọ̀ọ́mú wa lá. Ọmọ ilé máa ṣiṣẹ́. Ọmọ máa ṣiṣẹ́. Ọmọ máa ṣiṣẹ́. Ọmọ máa ṣiṣẹ́. Mo ń ṣàwọn eré pẹ́pẹ́pẹ́ pé máa tọwọ́ bá fún máa tọwọ́ bọ̀ fún méjì àgbàdìgbà. Kí lórúkọ ẹ? Síngolòdì. Síngolòdì. Bẹ́ẹ̀ni. Ẹ kí lórúkọ ẹ gangan? Orúkọ tí ìyá sọ ẹ. Adéwálé ló pè mí. Bẹ́ẹ̀ ni kó ayé síbo lọ́gbọ́ fún ọmọ àwọn ló pè mí. Ìwọ náà gbọ́ sọ́mọ rẹ̀ kan jẹ́ síngolòdì. Kí mo rò ní ọ? Ó yẹ kó ilẹ̀ gbọ́dọ̀ ní kúkú lélẹ́yìn ló máa yàwó ní wọ́n wá lọ́wọ́. Ó lè máa yàwó ní iṣẹ́ yóò lánàá. Àṣẹ àbá àṣẹ. Ó bó ṣe wà yìí mọ́tò kékeré ò ní pa ẹbí tírélà. Ṣáàbì àṣẹ. Ọ̀dọ̀ ọgbẹ́ni àwa máa ń múlẹ̀ o. Àbá olókèrè jù. Àbúrà. Wà á búra kọ́ ẹnu ọ̀rá pure water o. Aláìní ò lè dà yín máa búra. Wọ́n ti ẹ̀dà wa àwa ló fẹ́ dà ní. Àbí kò kún pa ẹ̀dà ní. Ó dàrú mọ́lẹ̀. Ó pẹ̀lú kó fẹ́ dà wá. Àwájọ́ mi dà àwájọ́ mi ṣọ́wọ́ dà. Ó lè dà wá òkú ló máa dà. Á dẹ̀ lò ẹ̀yìn. Ìdílé ọ̀pọ̀ tó ṣẹlẹ̀. Gbogbo ètò ìmúra kan. Bí màá sí bẹ̀ mọ́, bá dẹ̀ ti rí gbogbo àwọn eléyìí bẹ̀, o ò ní problem. Ó ti yé. Kò sí wèrè. Ó dẹ̀ fẹ́ jọ aláràn tó kú, àbúrò bàbá ẹ̀ ni. Àti fábílì ó ti pẹ́ gan, wọ́n máa ń sọ ọdún tọ̀bẹ̀ tí a. Wọ́n sọ ọdún tọ̀bẹ̀. Ẹ̀yẹ kí wọn náà máa kó bàtà kiri. Wọ́n gbà bàtà lẹ́sẹ̀ tó ní ìlàjọ ìlú. Aṣọ ẹ̀dà. Aláì ti gbà lọ́wọ́ mi. Ó kọ́ fẹ́ fi àjẹ. Tó fẹ́ fọwọ́ gun lójú ni, ó yá wèrè ṣá. Ló máa ń sọ. Ilé kan dá àwọn aṣáá lómi. Lóṣù fẹ́ gbélé. Ọ̀wọ́n ní onílé ló máa rẹ̀.
gbogbo lọ ọ̀tá àbọ̀n ọ̀tá àbọ̀n ọ̀tá àbọ̀n ẹ̀mẹ́lòó mú pè ọ́ sọmọ yìí pé ẹ̀mẹ́ta làgbó kan ó sì ti tẹ ọmọdékùnrin nínú dáadáa. mo ti bí ibi ṣe lè bí mo mọ̀ pé tí bá délé báyìí ṣá iye tó kù lọ. ilé ọmọdékùnrin orúkọ rẹ ti ń jẹ́. bàbá Síngòlò lórúkọ mi. ìyàwó rẹ ṣá. Ọlọ́run fẹ́ gbójú ọ̀tún ẹ̀. mo rò bẹ́ẹ̀. ikú fẹ́ pa ẹ̀ ni tó fẹ́ jóná láàyè wọ́n ló máa ṣàlàyé orúkọ ẹ̀ fún níwájú bàbá bíbá yìí olórí burúkú ni Síngòlò ní ìwé ń jẹ́. Síngòlò ní jẹ́. bẹ́ẹ̀ni. Adéwálé lorúkọ àbísọ rẹ̀. Adéwálé ní tún jẹ́. Síngòlò Adéwálé. ṣó o ti rò dáadáa kó tó di wípé wọ̀yà yìí wá. mo ti rò dáadáa bá. o rò dáadáa. bẹ́ẹ̀ni. torí bẹ́ẹ̀ yàn bá kẹsẹ̀ bodò tó bá ní òtútù kan mú òtútù náà ní ọ̀pá. Olúmọjí àjànàlúfẹ̀ ọkùnrin rẹ̀rẹ̀ tí wọ́ bí omi ọkùnrin àjàntí rẹ̀rẹ̀ tí wọ́ tolúfà lẹ́yìn pẹ̀lú onífàfẹ́gùn nígbà tẹ́gùn sunkún pọ̀ wọn ò láṣẹ lẹ́nu Ifá ló di lọ́nà kí n láṣẹ lẹ́nu. Adéwálé Síngòlò ló wá síwájú yín tó wá bá yín mulẹ̀ ìjọ tó bá dalẹ̀ kílẹ̀ òun. àṣẹ. kí ni tí tó ń wó bí ẹni tí wọ́n kàn lóògùn ọ̀ lè ṣàṣẹ. àṣẹ àṣẹ. àgbàgbà hàn ní mẹ́fún ọlọ́yẹ ó gbogbo kọ̀ọ̀kan mọ̀ rẹ̀ barisa nífà fún bàbá mi Ọ̀rúnmìlà bàbá mi fẹ́ràn ara ẹ̀ dágbà bá ó fẹ́ràn ara ẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní bánu gbogbo tó wù yóò ṣe mọ̀ sí àbámọ́dá kan ní dátì ẹ̀ kó mọ́ṣẹ́ bọ́ ọba dalẹ̀ ilẹ̀ ó mú ọ̀rẹ́ kan. àṣẹ. tẹjú wọn mi kò wò mí dáadáa wo kí ní tó ń wo yìí ọya forí kan tún forí kan lẹ́ẹ̀kan sí ọya mú ọya ọ̀sára ìrísẹ̀ ìrì òsàmẹ̀mọ̀ ìlókè akọ àparò ló gbé lórí sánsánṣán ìlódì bá fún ọlọ́fẹ́ ajéwèkún ìjọ tí lọ rẹ̀ dalẹ̀ wọ́n ní bó o bá dalẹ̀ lónìí ilẹ̀ ó mú ọ. àṣẹ borí rẹ padà. wo bọ́ ọ bá wá dalẹ̀ Síngòlò àbí kí n mọ́ porúkọ rẹ. ó mọ̀ nínú wo máa ságùn máa jáàgùn máa lóògùn o èmi àwọn alẹ́bí oṣù ni àbókù sọ̀rọ̀ èmi àwọn afáàgìrì àwọn àdàgìrì kiri rẹ bí ìjà erin mi ń jáde gbogbo ohun tí mo sọ sọ ti gbọ́. àgbẹ̀yàbá. tẹ́júmọ́ mi rẹ́rìn olórí ibú. You see, I'm not happy. Ẹ wo gbogbo àwọn èrò tó wà lọ́fíìsì mi, àwọn community ni. Gbogbo bó ṣe ń terrorize wọn, ẹ wo bí mo ṣe máa ń gbà wọn lálejò all the time. Ẹ rí gbogbo ọ́fíìsì mi bó ṣe jam pack, complain ni. Kí ló dé tí ẹ ṣe máa wà? Tẹ́ máa lẹ́yìn ṣe patrol ọlọ́pàá. Then àwọn wo ló tún fẹ́ secure lives and properties of àwọn èèyàn? No, talk to me. You will lead the patrol. And you cannot handle your voice. Report to Tieti Dodomi. And Shuri Udelekeji. Tiele Ketabama fi Dodomi. Wọ́n gbóòrùn rẹ̀ o. Ó tiẹ̀ wá mójú tó ṣẹ́ mọ́. Wọ́n lóríṣiríṣi ló ń ṣe káàkiri láwọn bíi tiyín. You need to be very, very careful. Now, listen now, listen good. Gbogbo àwọn ọmọ jàǹdùkú àwọn olè kankan tó ń terrorize gbogbo division yìí. You must arrest them. And I'm giving you 24 hours. 24 hours! Yes, or else. Yes, the last briefing pẹ̀lú commissioner mi ò mọ tí mo lè sọ. Ẹ kò embarrass me. Ṣé àmọ́ṣẹ́ wa ló dàbí báwo? You guys have to buck off. Is that clear? Yes, sir. Dismiss. Look at the nonsense. Báwo ni Jídé? In fact, wá ṣeré. Ẹ ká fi ẹlẹ̀, má yẹn ti wọlé. Ó ti dé lánàá. Ibi délé lóde báyìí ló wọ́n sọ mi kó ti wà náà. So mo ti pe àwọn ti báǹkì yẹn náà. Mo ti prepare gbogbo pépà yẹn, gbogbo àwọn document I need. So ilé ìlà gbọ́dọ̀ ṣètò owó yẹn. Ká ṣe ìwé ká lè gba owó yẹn. Ká yanjú ẹ̀ lélẹ̀.
ṣé mo kò gbọ́dọ̀ ṣiṣẹ́ lẹ́bí ṣe last time yẹn o pẹ̀ sí wàhálà ṣe máa pẹ́ sí excuse me Jídé hello ìgbà mi níjà ìgbà mi sọ́sọ̀ lẹ́fẹ̀ẹ́ mi bí so tó wà bí dé kó bí 4 o'clock a máa gba àmàlọ́gbó yẹn èdè ọmọ sí set gbogbo everything set a lè ṣe gbogbo ètò yẹn kò ṣe thank you yeah. hello sister fèsì wà familiar o. mi ò ṣí ọ̀tọ́rí mi ò gbélé. ó lè lórúkọ mi sá. Tọ́mi. àwọn ilé ìdìbò fún mọ̀ mi lẹ́yìn. nice to meet you. Same here. Can I have Anything so. Bama! Dami lóò mi kò wá fún sísá yìí ní ẹ̀kọ́ ìfẹ́ yẹn sọ́rí business partner mi ní bá sọ̀rọ̀. Mo ní kí n sọ fún ẹni, èdè kankan ní so màá lè gbàwó yẹn, à á gbé lọ fún wa yẹn. Tó wá tó kò bí 4 o'clock, ó jẹ́ ká gba sáìdì ibi round about 1 níbi tó lù bèèsì yẹn. Ó ti yẹ ní 4 o'clock exactly. Mi ò fẹ́ fọ́kọ̀ ọ̀pọ̀ because mo ti ń pè mí báńkì sí pé kí wọ́n gbàwó yẹn. Àwọn náà ni gbàgbé pa percentage gbogbo level yẹn lẹ̀. Okay, ó ṣe. By 4 o'clock, jọ̀ọ́ ó ṣe. Child of the ó ṣe. So, láti rí yàtọ̀, mo bá business partner mi don discuss nípa ọ̀rọ̀ iṣẹ́ tá a máa ṣe. Ọ̀rọ̀ wẹ̀ là ń sọ lọ́wọ́. Ibi kan mo ti máa kúrò ní ìsìn ilé mi lọ sí bank láti lọ owó kékeré náà ní ṣá. 25 million. 25 million ló kéré. Ẹ̀yin ò lè ní, fáìpọ̀ mọ̀ mí ni, tí mo rí ọ̀tí mo jẹ́, kò sẹ́ tí ò mọ̀ mí lẹ́yìn. Mi ò wá mọ̀ bóyá ojú òòrùn kan ẹ̀ kákọ̀jọ mú síbẹ̀ kákọ̀jọ ṣe gbé. So mind. I would have loved to go, but ọ̀rẹ́ mi kan ló ń ṣe birthday, so I decided to meet today. So tá a bá ti pàdé láti mọ̀ bẹ́ẹ̀ gbà la máa lọ náà. But àwọn ọmọ dúró by day kẹ́ lọ gbówó yẹn pa ká lè jọba yín ná 25 million naira. Kò sí problem. It's not a joke. Owó kékeré ni. Sáwà is a huge money. Kò sí wàhálà. Kò sí problem. Mama! Bàbá wa ní. A kú gbogbo òdòdó ìyẹn náà. Àwọn ọ̀la wà ń bẹ̀. Àmì. Ẹ̀jọ̀ olóò ni mo ń tọrọ báyìí. Báwo ni ẹ ṣe máa ń sọ pé ọmọ mi kú? Ó yá ju ọmọ mi nù. Bẹ́ẹ̀ni. Kíní kan ló tiẹ̀ wá ń ṣe mí láti jọ ẹ̀ náà. Ká tiẹ̀ wá dúró náà. Ṣé bá ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀? Lágbàgbé wa nínú rẹ̀. Àti ìṣàkóso. Ẹ ò já omi ò tó ń rí pé kó tó jára mọ́ nǹkan kan. Búrú ẹ̀ ni kò síbi tí ń ti wá dé. Ṣé mo parọ́ fún ọ ni? Wo mo ti lọ sórí tẹlifíṣàn, mo lọ sórí rédíò. Ọ̀rẹ́ mi kan tó ń ṣẹlẹ̀ pépà, mo tún sọ fún pé bá ń sọ kíní nù pépà. Kódà mo ti dé polisi wọ́n ti lé mi pé kí n mọ́ wà mọ́. Kí ló dé? Wọ́n lójoojúmọ́ mọ̀ wá àwọn òṣèré. Wọ́n mọ̀ wá náà ní ìgbà tí ì ṣe pé àti rọ́mọ dáhùn wá. DOP gangan ló lé mi. DOP bá lé o. Ó lé mi, wọ́n ní mọ́ wà mọ́ kí n mọ́ wà tẹ́sẹ̀ mọ́. Ṣé ń gbọ́ Valentine sọ DPO ni wọ́n ń pè é. Ò lè rí DOP lọ́gbọ̀dọ́gbọ̀. Wá wo bàbá Wálé. N tẹ́ mi mọ̀ tó dá mi lójú. Wálé ọ̀sọ́ mi. Mo mọ̀ pé ọ̀sọ̀nù kò sì kú. Mo mọ̀ pé òkú. Mọ́mọ́. Ṣé ẹ rí mọ̀ pé tọ́mọ kékeré bá ti ń ṣe nǹkan kékeré ẹja máa fura sí i. Òun ò fura sọ̀rọ̀ Wálé láti kékeré. Òun ló gbé dàgbà báyìí. Òun ló kó wa sí yọ́yọ́ tá à ń sá sọ́tún tá à ń sá sósì tá à ń wọ́ ọmọ lórí omi tá à ń wá lórí òfurufú tá à ń wá lórí igi lájà alẹ̀. Ìjà mẹ́rin kò lórí kékeré. Majority ẹ̀yìn ni ìjà sọ̀rọ̀ lórí bó láti rí ni. Sẹ́ni bó bá ti ń di pa àrùn mọ́ṣẹ́ tó rárìn lẹ́gbẹ̀ẹ́ wíńdò tó ń fọwọ́ rí owó jábọ́ lẹ̀lẹ̀ tó ń mu oúnjẹ àjẹkù máa wọn sẹ́nu. Jájábí lórí yan. Eyín ti lọ ọ̀rọ̀ sẹ́ńtírì ló ń sọ ìkọ́lọ́ ọ̀fọ̀rọ̀ kẹ. Jásùn nǹkan tuntun mẹ́rin. Jásùn ti corporate. Jásùn nǹkan tuntun mẹ́rin. Ṣé orí Wálé? Gbogbo tí mò ń sọ yìí ló ti wá gbilẹ̀ sínú ẹ̀jẹ̀. Bá a ṣe rí ni kókó báyìí. Àwa ti rí Wálé. Gbogbo rẹ̀. Wálé. Níbo ti kú rẹ̀? Wálé náà ti rí. Dákun mo ti rí. Ó ti wá darapọ̀ mọ́ àwọn èèyàn ńláńlá. Àárín àwọn èèyàn ńláńlá ló ti rìn báyìí. Níbo ló ti mọ Dangote? Dangote kọ́. Òsínàwọ̀ ni. Aláàárín àwọn alágbára àwọn èèyàn gidi pé tá bá ń kọjá báyìí wá gan ò ní lè sọ̀rọ̀. Bó ṣe ṣe láṣẹ lára máa wò wọ́n lọ jẹ́jẹ́ wa. Olóṣèlú náà bíi sẹ́nitọ̀ nǹkankan. Kì í ṣe sẹ́nitọ̀, sẹ́nitọ̀ gbẹ̀ṣẹ̀ ni. À ń sọ̀rọ̀ gidi. Alẹ́ èèyàn ti darapọ̀ mọ́ àwọn tí ń fi kíní gba nǹkan lọ́wọ́ èèyàn. Kí ló ń sọ yìí? Ọ̀rọ̀ mà ti go PSC. Àwọn rọ́bà. Àwọn rọ́bà.
àmì rọ̀bà gidi. ní wálé tèmi. wálé kíni bó sọ orí gbogbo lẹ̀kẹ́. níbo ló ti rí wọn. bó ló ṣe. ìpè mo rí o mo ti tí o ṣe sí mi lọ́rùn mo ní mo gbúròó ẹ̀ sáàárín àwọn àmì rọ̀bà ni o mi ò pé mo rí o mi ò rí o. wọ́n ti darapọ̀ mọ́ rọ́bà ó ti darapọ̀ wọ́n tó jẹ́ pé tó o bá rí ìbọn wọ̀ rẹ̀. ẹlẹ́nu méjì báyìí tá ló funfun yẹrẹyẹrẹ. ìbọn funfun láì ṣe navy ìbọn funfun. níbo ló ti rí. èmi ọmọ oúnjẹ ọba wálé ni ẹ béèrè lọ́wọ́ ẹ. ẹ gbà mí mọ rógbó kẹ ọmọ tẹ́mi bí fúnra mi. wo tèmi ó wàá sọ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ wá wò ó ṣé ẹ wá rí gbogbo à ń lọ police station à ń lọ rédíò à ń lọ pépà wọn ò gbowó ni o tí wọ́n mọ̀ náà ló ní ọ̀gá ọlọ́pàá ti ń lé bẹ́ẹ̀ni. ẹja tètè tẹra mádùúà ń gbígbà ẹja wá àwọn àfa àwọn ṣéwù gidi tẹ pé wọ́n máa ń sọ sàkíyèsí jìkà tí wọ́n máa ń tẹ́ kíní sílẹ̀ tí wọ́n máa fi kírun. o lè fògùn lẹ̀ àfa àwọn olóyún ló sàkì. mo kó wọnú ara wọn náà ni àwọn pásítọ̀ tó dáa àwọn aláṣọ funfun tí wọ́n ń gbàdúrà àwọn olùṣọ́ àgùntàn kí wọ́n bá wa gba àdúrà yìí kí wọ́n fi àwẹ̀ sí tí wọ́n bá yan àwẹ̀ wọn gbà bọ́yàn méje máa gbìyànjú torí mi kọ́ mo bí mo máa gba mẹ́ta nú ẹ̀. èmi náà ń gba àwẹ̀ mo sì ṣàdúrà kódà bí mo ṣàdúrà sí mo fẹ́ lè mọ ṣàdúrẹ́sì lé mi fọlọ́run. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ náà ìyá máa mú gbogbo ẹ̀kọ́ náà ní dìgbà tá a rí tá à ń wá. gbogbo bíi tí wálé wà láàrin àwọn tó wà kọ́nà òun sì yọ fóńdà kó máa fọ̀nà lé. àmín kọ́nà máa fọ̀nà lé hàn. kó fọ̀nà lé hàn. tó bá wálé mo ṣe kíní kan mo nà débi pé pépà mi ló kọjẹ́ ó kọ tí mo ti ń bíòdì bíi nẹ́ẹ̀tì tó wá fẹ́ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ọlọ́run ní fọ́nṣẹ́ àmì o kò lè bàjẹ́. iná mi ò jáde ni ó wà máa ń dáhà sí ìwọ náà ràn lọ́wọ́ lọ́nà o gbogbo àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó bá máa ti ń jalè bá a ṣòwò nǹkan máa bá ń wá. ọ̀rẹ́ mi ò lè àbọ̀rẹ̀ wọn ọ̀rẹ́ wa ò lè. èmi ò lọ́rẹ̀ tí jalè bí bá ti lọ́rẹ̀ tó ń jalè a jẹ́ pé wọn náà ti wà lára òní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹ̀ ni. ìwọ lọ́nà orí mi kan. wọ́n lọ́nà á máa wá olè ká sọ́ọ̀lẹ̀ ní bọ́sítọ̀pù ni àbọ̀ lọ́fíìsì. ọmọ tèmi bí ní jalè. gbàgbé àti kékeré ni bí káwọn jí àkàrà ó máa gbọ́mìnrin títà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ bí kò máa jí àkàrà bí kò bá wọn ta àkàrà kó mọ̀ fowó jíṣẹ́. ibi ebó sì ti pẹ́. ó ti pẹ́ kí ni sókò mẹ́jẹ ni yóò fẹ́ táyà onítáyà gbá mi yóò pè bọ́ọ̀lù lòún fẹ́. èmi ìwà jalè. èmi ti ẹnu ìwọ ọmọ ẹgbẹ́ tó kó ni. pẹ́pẹ́ ẹ̀ka lódùn ló kó ẹgbẹ́ tó kó ayé wọn ò ní dá papọ̀ o wọ́n máa fọmọdé nílẹ̀ o. ó ṣe mo dúpẹ́ o ṣe dúpẹ́ o ọmọ tiẹ̀ náà ò ní sọnù o ọmọ yóò ní jalè o bàbá sí ní jalè nù wọn ọlọ́wọ́n sì ti mú fífò nílẹ̀ o. kò sí. àwọn ṣe é ṣe kí wọ́n wà ọmọ tí ì mọ̀ ọmọ kéékèèké. àṣeyàn ló lè. according to ṣe sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ṣẹ́rí tá bá ti débẹ̀ gbàgìrì ṣe wà wà nínú gate you understand wà máa parí ìdìbò you understand wà wà ní ẹni gate wà mú gate máa rẹ̀ mọ́lẹ̀ you understand láti wọ́n gate ẹ̀yìn manager àwọn wípé manager camp manager ó ti yé sí. by that time ẹ̀ máa ti wọnú strong room tí iron lady bá ti wọnú ilé ó ti yé sí bá ti mú bank manager yẹn mọ́lẹ̀ because ẹ mọ̀ pé tẹ́rìtì àwọn ọlọ́pàá ní police station wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a lè ní gbogbo àsìkò tá a níbẹ̀ yẹn kò tó nǹkan kan a ní ju 20 minutes lọ láti lò ń bẹ̀ tá a máa fi ṣe gbogbo operation tá a máa fẹ́ ṣe ó ti yé yín so that after 20 minutes kó má di kó a máa lọ fèrè
Èmi wò pé 20 minutes yẹn ó ti pọ̀ jù. Because yeah, tí Iron Lady bá wọlé, so mú manager mọ̀lẹ̀. Sẹ́yìn wọlé tẹ wọ strong room tẹ gbẹ́rù jáde tẹ fẹ́ mi lẹ́rù lọ́wọ́ kan. Tẹ́mi dẹ̀ ká gbogbo àmà take off once and for all. So we can carry this thing out. 20 minutes. No. Let's still work within that 20 minutes. Because mo fẹ́ in a situation whereby tá a bá tètè ṣe tán ká má lọ máa kọ́ra wọlé lójú. Because we need a clean job. So if we're still working 15-20 minutes, it's not bad. So I'm not sure we'll do 10 minutes. Let's still work on the 20 minutes. Excuse me. Ẹ mọ̀ kọ́ tó wà mí. Anybody bá lọ mí tí bí ìbá wọn lọ mí sí àwọn pariwo òṣì kan ìní amọ́ọ̀dì wọn. Àìwá ẹ̀fì ilé ẹ̀ má jẹ̀ ká gbé ọwọ́ ẹ̀ wá. Àṣẹ mi pé tẹ́rítì ọlọ́pàá náà wà ní. Tẹ bá sọ̀rọ̀ sókè lásán, ó máa dàbí ìgbà tí dàdá ní pé òun. Hey, hands up everybody! That is it! Come, hands up! You are dead. If you dead, hey! The man try not to perform nonsense. Man, fall you down. Get up! Get up now! Hey! Nice! Let's go! Shut up! What's this? Police officer! Officer! Gun! Shut up! Are you a hunter or you are ọlọ́dẹ? Hey! First time I see Taba Mark team. So they fit here, sir. Oh, they fit here. Move everybody. Move. Move it. I said move. 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 I will get you double barrett. Move. 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 I said you move. Ọ̀rọ̀ yóò pariwo. Ọ̀rọ̀ yóò wọlé pariwo. If you talk anything, I will break your eyes. Mọ́mí. Bàbá mi. Ẹ ra mà. Ẹ ká sọ o. Ẹ kú jọ́ mẹ́ta. Àwa nìyẹn. Bó o lọ jà. A dúpẹ́ fọ́lọ́run. Ẹ tó àwọn ọjà. Bẹ́ẹ̀ni. Mílìkì lẹ́tọ̀ yẹn o. Bẹ́ẹ̀ni ó jọ bẹ́ẹ̀. Ó fẹ́ jọ dánù. Òun náà ni. Ó kẹ́rin bẹ́ẹ̀. Ẹ ṣeun. Àwọn tó bá ti ní rẹ́ẹ̀dì báyìí àti bí bílù díẹ̀ báyìí dánù ni. Ẹ ṣeun gan. Èló ni mọ́ọ̀tì? Ṣẹlẹ̀. 150. Lẹ́yọ kan àbí dọ́sìn? Èyí kọ́? 150 náà. Èyí kọ́? Lámbébé yẹn. 100 naira. Ìyẹn jọ bí ẹbí yẹn wa. Ẹ ṣeun bàbá mi. Ó bá wọ bá kọ́lọ̀ mi mọ̀ pé aṣọ kọ́nà lájọ wọ̀ ẹ wò ẹ kó jọra wọn. Èmi náà rí bẹ́ẹ̀. Mo rí bẹ́ẹ̀. Ṣé ní slide bread slide. Slide bread. Slide. Èwo ló tún jẹ́ slide bread? Ẹ wò ẹ tẹ filẹ̀ máa rẹ̀ filẹ̀ ẹ fi yẹn lẹ̀ ẹ kéré gan. Ṣé wàá pa? Mo dúpẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ojú máa ń dán o. A dúpẹ́ fọ́lọ́run. Ẹ ṣe àgọ́ yín ni o. Irú ìbéèrè wo nìyẹn? Irú ìbéèrè àgbọ̀ ojú bẹ̀rẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ o. Mo rí pé ó white lójú ni. Bọ́ ìgò yín yẹn wà fi wáìpà sí. Tó tójú bá rọ̀ ẹ lè máa clean ẹ̀ dáadáa. O ṣé mo dúpẹ́ o ṣeun gan mo dúpẹ́. Mama Pasuma kọ́ni kan. Kí ló bá ẹ gbọ́ bó ṣe kọ́ oníbọ́lọ́hún bá ti gbé ìjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tún ń bínú sí tọ́lọ́hún bá ti gbé ìjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tún ń bínú sí o fi wá láyà balẹ̀ sàtìrà rẹ̀ ní ẹ̀ ń gbérin ni. Mò ń gbé. Mo rò pé má bá mi gbé délẹ̀ ni ẹ kú oríire. Kí ni ẹ? Wọ́n ti mú wálé. Ta ló jẹ́ bẹ́ẹ̀? Olórí burúkú tó gbé fóònù ń jò ní. Ẹlẹ́dàá mi ò ṣe é. Èmi ò ṣe ń gbọ́. Kọ́kọ́ ṣe kúrò lọ́dọ̀ mi. Wọ́n kọ́ra jáàrí. Àní wọ́n ti mú yàn. Mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣebí mo sọ lọ́jọ́ yẹn. Màmá ṣe má parọ́ fún yín. Àti sójà ni o. Àmì wà ń bẹ̀, mọ̀pó wà ń bẹ̀, àwọn káì wà ń bẹ̀, àwọn lásán wà ń bẹ̀, àwọn fíyà yìí wà ń bẹ̀. Wọ́n lu àlùfẹ́ kú. Kábíyèsí o. Sójà kan tiẹ̀ bóyá mú bọ̀ rè tó kẹ́ báyìí. Àbí pò. Látàbọ̀ má ta padà. Kúnlẹ̀ àbí àmọ́. Sójà ló yin o. Ọ̀dọ̀ ọlọ́pàá lọ tàbọ̀ lọ. Wàláhì tàlà sí mọ́ bìlẹ̀ lásìlá wa. Ẹgbàá tí mo sọ fún yín. Ọmọ ó lóògùn ògùn burúkú wà lára ẹ̀. Ó gbóná burúkú ó tún yẹrùkú fúrọ̀. Wọ́n lù tán báyìí wọ́n ti gbé sínú blackberry lọ́ bá rù lọ. Blackberry
èwo ló tún jẹ́ blackberry. mọ́tò dúdú tó fi máa kàn máa mú rọ̀bà lọ sí ilé. lọ́bí black maria ló ń pè blackberry. wọ́n sọ pé ó fẹ́ jọ bí black kìnnìkan ó jọjọra wọn. bó ṣe sọ náà lọ́jọ́ kìíní àná náà nìyẹn tó ní lórí Kampala wọ́n ní Kapari oní Kampala ó tún ní blackberry ń sìn. ó fẹ́ jọra wọn náà ni ó jọra wọn náà ni. o ṣeun. ẹ jẹ́ máa dúpẹ́ tiwa màmá o lè ra ayé wa o. àtọ́ bọ́kọ̀ yẹn bá ń jalè ọkọ̀ burúkú ló fẹ́. ó fọkọ̀ burúkú. ká máa dúpẹ́ fọlọ́run. a dúpẹ́ fọlọ́run. pẹ̀lú gbogbo atótónu ẹ̀yìn sì ṣó o bá mi rí fóònù mi gbà. fóònù àfàjọ náà ń bẹ̀rẹ̀ òrùngbọ̀n fóònù wo lẹ́yìn ìgbà tó jí fóònù tí yín ó lọ computer village ó gba iPhone 1 iPhone 2 iPhone 3 iPhone 4 iPhone 5 iPhone 6 iPhone 7 iPhone 8 ti débi lórí 10. kábíyèsí o. ló gbé wọn bẹ̀. tiẹ̀ náà pọ̀ àsọjọ ojú ẹ̀ ní gbogbo ẹ̀. ìgbà tó pa bàbá ìṣòrí o fojú ẹ̀ méjèèjì báyìí o fi rí. àṣé mo wá fẹ́ parọ́ ni mi ì parọ́ rí ẹ gbà bẹ́ẹ̀. olúwa ò ṣe. olúwa ṣeun èmi dẹ̀ ń lọ nìyẹn o. máa bọ̀. owó ilé ètò mú lọ́wọ́ ńkọ́. owó èwo. owó mọ́tì. mo wá fún yín nírò yín ayọ̀ ẹ tún wá fẹ́ béèrè owó mọ́tì lọ́wọ́. ẹ bò ṣe bó ló fẹ́ rà ló sọ fún mi. ẹ ti wọ one chance. ó dà ó ṣe ó dàbọ̀. ṣọ́ọ̀bù náà kù. a dúpẹ́. ṣọ́ọ̀bù náà kù. bọ́ sí kókó rẹ̀ kúrò ìrò náà kọ́ ní ìgboro gbogbo ẹ má bínú pé mò ń láti wá attend sí ní admin office mi ọ́fíìsì mi látàárọ̀ tí ń gbàlejò and èrò ṣì wà ń bẹ̀ mo wá wò ó pé kí n má dá inú ni mo ṣe ní kó mú òun wá síbí ṣé ò sí. àwa náà tẹ̀ ti rí i pé èrò pọ̀ lọ́dọ̀ yín lọ torí ọmọ yìí náà la ṣe tó wà ṣe ni ẹ ti ń gbà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ dípì o. torí ẹ kí ló bá torí ẹ lè kí lẹ́nu. gbogbo nǹkan tó ṣe pátápátá náà la gbọ́ ṣùgbọ́n àwa wá wá pé gbogbo ìyà tó ti jẹ bóyá tẹ bá fi ilẹ̀ fún wa a ronú pé wàdà bàbá láńlọ́ọ̀dù lé wọn. báwo ni àwọn ṣe jẹ́ sí. láńlọ́ọ̀dù lé wọn lè ní ilé ọ̀dọ̀ mi ni bàbá ẹ̀ ń gbé. bá a bá ro dófin fọlá a ọ̀rá kéegun ọ̀gọ́lọ́pàá ṣé rí ọmọ yìí ẹ̀bẹ̀ náà ní kábẹ̀ a ti pé bàbá ẹ̀ títí bàbá ẹ̀ ò dáhùn. èmi pa ọ̀fẹ́ wá ṣùgbọ́n gba gbogbo ará àdúgbò wa sọ pé kí n jọ ń gba bàbá ẹ̀ ò tẹ̀lé ọ̀rẹ́ bàbá ẹ̀ wá gbogbo ará àdúgbò wa bá mi tí wọ́n wá bẹ̀ mí n bá ní kémi náà tẹ̀lé wọn wá kájọ wá bá bẹ̀rẹ̀ ọ̀gọ́lọ́pàá àwọn tó tẹ̀lé wọn wá nìyẹn. bàbá tó bí gbogbo nǹkan àbẹ́ nǹkan. kò wá kò sí tá a sọ tán DPO a ní tèmi àti láńlọ́ọ̀dù ni èèyàn dáadáa ni wọ́n ní community o ti wá ní kẹ́ ẹ rò ṣe rí ọmọ yìí ó ti sú bàbá ẹ̀ pátápátá tẹ́ bá rántí ọjọ́ òní èyí tá ló ṣe pé olóbìnrin dé nǹkan kan èmi náà mọ wá ọmọ yìí náà ni gbogbo ìdààmú mi ṣe lórí ọmọ tí mo bínú nígbà mo wá ṣe wàhálà títí lórí bàbá ẹ̀ pé kó já lọ tó lóun kó fárígá ó lẹ́jẹ̀un kó pé kì í ṣe jẹun ewu lọ́rọ̀ ẹ̀jẹ̀ ó lẹ́jẹ̀un kó sẹ́ ńgbò wá ya títí lọ wá sọ̀tọ̀ tí mi ò gbọ́ lórí ọmọ yìí ó sọ fún mi o. mọ́mí nǹkan ẹ̀ ní rodo ní tàtàṣe tòmátò nìkan lẹ́nu. ọjà tó wà náà ni. èrè tí ó bá wà. kí n ra èyí tó bá wà ṣáfẹ́ lọ jẹ tòmátò la. ìwọ ló mọ̀ tó bá ti rà ó ti rà náà nìyẹn. yọ ò ṣàbẹ̀ wá tẹ́lẹ̀. mi ìfẹ́ fẹ́rẹ̀ máa ń tẹ̀lé pé mo sìn wá. rodo àti tàtàṣe ẹ̀ níní. a fẹ́ ra ata rodo àti tàtàṣe. ebi ò kí ń ta epo pupa. ó ṣe máa lọ sọjà. ó ẹgẹ́ ìtẹ̀ rodo tó máa make it spicy. àlùbọ́sà. báwa sọ fún wọn ni ẹ̀ rodo. ó ní rodo. Tomato nìkan la fẹ́ jẹ ni. Tomato ti wà. Ní èyí tó wà tó máa make it spicy rodo nǹkan. Wọ́n máa ń dún spicy wọ́n ní. Ok, ẹ ká sọ ta. Àwọn àdìyẹ sá, àwọn náà mi ti à ń ṣe táyà. Ẹ fi ṣẹ́ sà. Ẹ lẹ. Bí àwọn náà máa bá mọ́ mi ṣe sáà. Èmi ni, wọ́n máa wọ́n pọ̀. Ẹ lẹ, ó jà ẹ, àdúgbò fọlọ́. Ẹ ní rodo àyè. Ẹ tí mo wá bí tọjọ́ mẹ́ta kan. Àwọn mi ṣàkíyèsí. Kí ló kọ yín náà? Orúkọ mi. Ṣé kò sí sáyé? Ní wọ́n bá fi ṣe pọ̀. Kí ló jẹ́? Kí ló wà ní orúkọ ẹ̀? Sọ orúkọ ẹ̀ kí ló dé? Kí ló tún àlàyé sọ? Ẹ̀yin máa ta wọ́n. Sọ orúkọ ẹ̀ fún wọn. I need to tell him. Why should I tell him? Bíọ́lá lorúkọ ẹ̀. Why? Kí ni problem ẹ̀ náà? Báwo ṣe máa ṣe orúkọ mi fún wọn just like that? Holy man, don't even go there. Sorry. Ó ga o, bó o ní ṣe àmọ́ ìdáadáa jù báyìí lọ.
ẹ fẹ́ mọ̀ mí dáadáa ẹ tí mọ̀ mí báyìí. àyè tí mo ń bá mi mọ ọ̀dọ̀ yín tí mo sì ṣe mọ̀ bí. ẹ fẹ́ mọ̀ ọ̀dọ̀ mi ṣé bó ní bóyá àwọn ló ń bá mọ́ mi ṣe táyà. wọ́n bí ẹ̀dá mi ló wọ́n ní. táyà mo ṣe mọ́lẹ̀. èyí náà jẹ mọ́lẹ̀. I don't know kí lẹ fẹ́ mọ̀ ẹ jù. ẹ fẹ́ mọ̀ ọ̀dà. ẹ fẹ́ mọ̀ mi. fẹ́ mọ̀ wà láì. ẹ ti mọ̀ mí náà nìyẹn. ẹ mọ̀ ọ̀dà kù. lọ́nà òwò ẹjẹ́ tó yẹ. gbogbo ọ̀nà ọmọ sọ mi wà pé ọjọ́ ọmọ kékeré ẹ ṣe pikin. What? tí mo sọ ti yẹ kó yí ọ. What is he trying to do? Okay, skillful. Bíọ́lá. 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 Nǹkan ló máa Bíọ́lá. Sí òsì. Mo gbé mo kú mo dára. Kí ló mọ? Ṣé tán? Ṣé torí pé ìfẹ́ tó ṣe obìnrin lẹ́yìn ṣe báyìí? Ẹ ṣe báyìí. Mọ̀ ń ṣẹ̀dán ni. Bí wọ́n bá bọ́ bẹ̀rẹ̀ sọ yóò ṣe báyìí. Nígbà wọn tó sì wọ́n náà, wọn akọ́jọ́ tó ṣe. Ọlọ́run má jẹ́ mi afẹ́ yẹn, Ọlọ́run má jẹ́ kẹ́mi ṣòrí pé máa fẹ́ wọ̀. Èmi afẹ́ wọ̀ fọ́gà. Ọlọ́run má jẹ́. Sẹ́mi ní bàbá láta. Ní tó ẹsẹ̀ wá ń bì ní ìṣe tó sì yẹrí, ìṣe tó sì yẹrí. Ẹ ṣe bójú burúkú ló fi náà parí sí i tó lọ, mo bú ṣì tàbó. Ẹ̀yọ́ ni ó bù sí tiẹ̀. Ìkọjá yìí. Ń wà wáyà. Ṣéjú ẹ̀ ló ti ń gbà bá fi ríǹgì sí lọ. Ajẹ́ wà lẹ́nu ẹ̀ ìwọ wò. Ẹ máa tan ayé jẹ. Bíọ́lá. Ìwọ ló ti pè mí báwo ni? Ojú ẹ̀rẹ̀. Thank you, you too. Báwo ni? Ṣé gbogbo ẹ̀ ń lọ? Ìyá kí ló ṣẹlẹ̀? Táàlì, àwọn ẹ̀nà àwọn bọ̀ ló ń lọ. Bíọ́lá, àwọn òkè ẹ̀dúró bí oko bẹ́ẹ̀ tó ń béèrè ẹ̀ náà. Ní àbọ̀. Ta ló ń béèrè? Ló ṣe ẹ́ tó ń sá. Ṣé ẹni tó ń béèrè mi lélẹ̀? Báwo? Don't worry alone, please. Kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí? What are you telling me? Fọ́gá. Kí ni? Ta ni? Àwọn olóhùn bá sọ̀rọ̀, ó tẹ̀ kí n wojú ni. Kí ló máa ń ṣe iná? What is wrong with you? I've told you several times. Ó yẹ kó máa mọ àwọn ẹgbẹ́ náà. Levels ni gbogbo nǹkan láyé. Come on. Wo mo tún ń bá ojú ẹ̀ o. Kí ló ṣe ẹ́? Tọ́ bá tí ọ̀tán, wọ́n rò kó dájọ́ lẹ̀. Ọmọ pé Jésù ni olú. Jésù ló wà náà lẹ́sẹ̀. Ó tiẹ̀ mọ nǹkan tó ń sọ. Mo sọ fún ẹ sábà. Wo tó bá jẹ́ pé kò ń ṣe pé bóyá bí bó ṣe jẹ́ ẹni kó tí máa kojú ẹ̀rí because mi ìtọ́ kí n like for all máa come around me. Oh, understand me kí like tó bá fọwọ́ ẹ̀ fún mi kí ló máa ṣe náà. Àǹtí ẹ̀mí ọmọ pé a ní ta àdára rẹ ni kí ni tí ọmọ ní báyìí á gbé ọkọ̀ kan á gbé bàbá sí àgbẹ̀ ọ̀jẹ̀ ni. Kò máa easy bó ṣe rò yẹn. Kí ni o easy? Ọwọ́ kan nú ẹ̀ o. Kọ́rọ̀ kan lóbìnrin àjáde o ò lè understand. Ìfẹ́ tá à ń sọ̀rọ̀ ìṣó le ṣáàyè ẹ̀ gbà. Ìdí mi fi gbọ́ mi kọ́kọ́ rí ajá dé. Á gbé ajá lọ dẹ́ta àwọn ọjọ́ yẹn kó wọ́n kò ké sí. O ṣọ. Kí ló ń sọ yìí? Abalẹ̀. Tí è fún mi láyè fún mi tó ń bá wa. Ìyá wọlé fún mi. Àbúrò èmi jẹ́ ṣù. Àbọ̀dára. Sáàlì tóbi títí ká fọ̀ bẹ́ẹ̀ bù. Ìgbà míì ó mà lè fẹ́ tóbi gbé kàfé àdá gbọ̀n. Jẹ́ ń gbé ilé. Kọ́kọ́rọ́ kan lóbìnrin ẹ̀já jẹ́. Ó ti sọ ti pẹ́. Ọ̀rọ̀ náà wúwo fún mi gidigidi láti bá yín sọ. Méjì owó fún ọ. Nílẹ̀ tó ń tọ́ mí èmi lọ́kọ rẹ̀. Gbogbo tó bá fẹ́ bá mi sọ, bá mi sọ. Ìmọ̀ bóyá ẹ máa lè understand o. Ṣé ẹ máa lè fi ìfẹ́ tẹ̀ ń sọ pé ẹ nífẹ̀ẹ́ mi ṣé máa lè fi gbà mí? Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. Fòṣìlẹ̀ sílẹ̀ fún mi tó tó bá sọ fún mi tí ara mi ò ní gbà. Mo ti tán. Sọ fún mi. Èṣù. Bẹ́ẹ̀ ni. Wàhálà yìí ó ń ṣe ní bákan láti sọ. Sọ fún mi fọkàn balẹ̀. Èmi ló fẹ́ sọ fún mi. Kò sẹ́ni ìtàn lórí èmi àti ẹ̀dá lọ́wọ́. Sọ fún mi. Ṣé ẹ gbà mí bí mo ṣe jẹ́ ọ̀tọ̀? Gbà. Lórí ọ̀rọ̀ ọkọ mi tí mò ń fẹ́ tẹ́lẹ̀ ni. Mo believe pé iṣẹ́ ta fẹ́ lọ ṣe yìí àti ní perfect diagram fún ṣá. Yà bẹ́ẹ̀ ni gbogbo ìyẹn yẹn ti wà on set kò sí ẹ̀ka tó fẹ́ dá wa dúró káàkà wọlé ká jáde ibẹ̀ wà láì tá bá lọ àti dé kò sí ẹ̀ka tó fẹ́ dá wa dúró ibẹ̀ ti wà okay.
Anyway, hey guys, there's nothing to be worried about. What's it? We'll see where we'll show you my foyer. Though, only beat my OPC, whatever. But èmi mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ máa jẹ́ ọmọ àpèrè níwájú ọmọ àpàní olúwa yìí. So act it now. Èmi mọ̀ pé olóòótọ́ náà pè kí ló fi ṣèyàn nípa mi. Kúlẹ̀! Ìbọn! Bọ̀ ó tàbí mo ní kéèyàn kan tilẹ̀kùn lẹ́ẹ̀kan. Ó tilẹ̀kùn. Ó tilẹ̀kùn náà. Guys, ọjọ́ tó bí bá fojú kòrò lóró pé. Tí ọkọ bá kú ọkọ náà ní ikú. A ní pẹ́ nìkan bọ́ sódò ó mú mi kú. Sáà tó kù ò ní mú mi mọ́ ni. Àbá kan pé mọ́tò pẹ́ nìkan lẹ́tú kù ò ní wọ mọ́tò mọ́. Wó já gbàgbé ẹ̀ gbàgbé bó ṣe lọ. Bọ́kọ bá kú ọkọ ní kú bó ti tún dúró fún ọ gẹ́gẹ́ bí ọkọ náà. Ṣé olówó orí mi ni o? Àmọ́ ó kọjá bẹ́ẹ̀ o. Ẹ tí mo tó wà nínú ọ̀rọ̀ yìí o. Kí ni tó ń bẹ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni ọkùnrin ṣe máa ń sọ nìyẹn. Tẹ bá mọ ohun tó wà nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀rí kó nípọn jù. Àdàkùn sí nǹkan bí tó bẹ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ń ṣe mí lára mi mọ bí mo ṣe ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bá lé mi. Bó o bá ti fẹ́ bẹ̀rẹ̀ ni kò bẹ̀rẹ̀. Nílẹ̀ tó ń tó mi lọ́kọ rẹ̀, mo sì ní bẹ̀rẹ̀. Gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ̀ṣọ́ rẹ̀ sí mi náà ni. Mo ti lóyún. Ní ìlera rẹ̀ Roadside. Oyún ọkọ rẹ̀ tó kú ìlera rẹ̀ Roadside. Ilé lágbára o. Ilé lágbára àwọn olè gbogbo o. Ọ̀dà ọgbà mi kọ̀ bàjẹ́. Mo nífẹ̀ẹ́ rẹ̀ sí. Gbogbo tó bá gbà ní mo fẹ́ fi ọ̀pọ̀ pátápátá ní sẹ́. Yín sì ní padà lẹ́yìn rẹ̀. Kì í bọ̀ wá síbi. Àwọn bá ti ṣe kí nǹkan yìí náà. Ní ò ní ṣe é ṣe. Lọ́dà wo? Mami. Mo ń dé lóhùn ọkọ mi kí ló dé tó fi pè mí méjì mẹ́ta yìí. Mo ti dáràn. Ọkọ mi, kí ló dé sọ pé o dáràn? Ẹ ṣàmọ̀ wọ́n ti pa Kúnlé. Ó wá dé ní. Kún tí Kúnlé jẹ lójó. Wo kọ́lọ́ mẹ́ka bó lè lọ́mọ ni o. Ìyẹn wá dénú dáràn sí. Lẹ́yìn kó wọlé kó bomi kó ṣọ́ra ọkọ mi. Mami ẹ má sọ báyìí. Kí wà ní kí sọ? Nǹkan ti ṣẹlẹ̀. Nǹkan yìí ti ṣẹlẹ̀ mami. Kí ló ṣẹlẹ̀ òde sọ̀rọ̀ kí ni tiẹ̀ ń bẹ̀ pé nǹkan ṣẹlẹ̀? Mo ti lóyún fún Kúnlé. Mo ń kó bá mi. Kí ló ṣe? Mo ti lóyún fún Kúnlé. Ọmọ yìí kó bá mi kó olóyún fọ́lẹ̀. I have to get rid of the baby. Báwo mo ṣe máa lóyún fọ́lẹ̀? Mo tún ní bàbá ẹ̀sìn máa pọ̀ mami. Máa ṣe oyún ní mami. Ọkọ mi. Bíọ́lá. Máa. Kò lè ṣẹ́yìn. Lóyún tó wà lẹ́yìn ọ̀pá, ó dùn èjì lọ.
lọ́nà wo. Ìgbà tí màtí abẹ́ẹ̀ ti bí ẹ sáyé báyìí wọ́n ti kìlọ̀ fún wa pé ó gbọ́dọ̀ ṣẹ́yìn oyún tó bá ti ní báyìí dandan ni kó o bí ó gbọ́dọ̀ bò ó ṣẹ́jú kan lásán kó o fẹ́ ṣẹ́yìn ewu wà ń bẹ̀ o àfi kọ́ bò òkè kó ṣàánú mi kó bá dẹ̀ fojú sunkún ẹ fún ìtòrò yìí kó bá mi mú kúrò lórí ẹ o. Ẹlẹ́dàá mi! Ọkọ mi má ké agbélébù tí ẹni ẹ wá gbé ni. Mo ṣe fẹ́ gbé ọmọ tí ó ní bàbá tó tún jọ lé. Mami! Àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo bí tífẹ̀ bá wà láyé ìfẹ́ ọmọ wà bẹ́ẹ̀ ni. wo bí dáadáa láàrin èmi àti ẹ bílẹ̀ kọ́ bí wọ́n fi tèmi náà fún mi wọ́n bílẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ wọ́n nífẹ̀ẹ́ mi yẹn. Ẹ bò mí láṣìírí àṣírí ò ní tú Olódùmarè ò ní jẹ́ kójú tì yín. Lẹ́yìn eléyìí nínú àtúwá bíbí lágbára lọ́wọ́ náà máa pẹ́ àmì ọlọ́run sí ọlọ́run jẹ ọlọ́run máa yanjú ẹ èmi náà mo lé léyìí àwọn tó dùn mọ́lẹ̀ èmi náà mo ní ìmọ̀ ìtọ́jú ẹ ó ní bẹ̀rẹ̀ gan kò wù mí kí n fi ọ́ lẹ̀. mi ṣe ń ṣe kò yé mi ẹ̀rù bà mí bí orí rí orí gẹ́nẹ̀rí orí gẹ́nẹ̀rí bẹ́ẹ̀ yọba bímọ rí yóò sàrọ̀ ọmọ lẹ́yìn ẹ̀dín sẹ́ni kankan ò bímọ lójú ẹ̀rí àsìkò kíní ọ̀hún àti ìtò scam tí wọ́n ti fún àsìkò rẹ̀ tí ìtò ẹ̀kọ́ ẹgbẹ́ ọ̀rẹ́ lórí tèmi wò lẹ́yìn ọ̀rọ̀ bá àtẹlẹ ọ̀rọ̀ scam kankan kọ́ lóòótọ́ scam wèrè wọn kíkù lọ́yọ̀ bọ́bọ́ bí ẹni fẹ́ bí tòlẹ́ tọ́la eléyìí fẹ́ bí ni o ọ̀rọ̀ scam bò kéni ṣé scam wá jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ni ọ̀mùra tiẹ̀ dáadáa ni scam tó tọ́jú ọmọ kan tí ó fi kàn hàn scam tí ó sọ pọ́nbìnrin lọ́mọ tí wọ́n bọ̀ ọkùnrin méjì. Bó bá rí bẹ́ẹ̀ náà ọkùnrin àrólé lọkùnrin nkí la wà sí ni mo bí bí ṣe ti ọwọ́ tẹ̀mí lọ́rùn mo bí wọ́n náà bí ṣe ti ojú òye ṣe bí jọ́sibítù ni ìjọ wa ní kò jẹun kò ṣe oúnjẹ la lè jẹ bí àbíká tó sùn ọsibítù la máa gbélé yìí lọ ọkùnrin lọmọ yìí ibi ìgúnpá ló gbé sókè mo dákun tuntun jí nẹ́nà ẹ pẹ̀lẹ́ nkí la wá fẹ́ ṣe ní èsì kò yé mi ẹ pẹ̀lẹ́ kò sí tá a fẹ́ ṣe ọ̀fọ̀ ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan èmi ló fọ ọkọ̀ kejì wà lọ gbé gbogbo àwọn ẹrù ọmọ tẹ́ ti rà ẹ já máa lọ láàrin wákàtí sí kan tá a bá rìn jùlẹ̀ bí omi òkúnlẹ̀ rẹpẹtẹ ni. mọ́tò mi òkúnlẹ̀ ti sáré gbẹ́rù wá o. tá a mọ̀ fi aṣọ fún omi tá a mọ̀ fún dáta. ẹ lẹ omi ẹ pẹ̀lẹ́ kò mọ lọ níbí òyì. mo bó ṣe ń ṣe mí. bí ṣe máa kọ́ ṣe yẹn lóyún àkọ́ni tèmi náà tìyàwó mi náà sáwọn tẹ́ ti rà rí tó pé aná ti a máa sọ̀rọ̀ gbá yẹn lórí o. èmi ò rárá ìgbọ̀rọ̀ náà sí ilé ìdí gbogbo dìtọ́. gbogbo ẹni bẹ́ẹ̀ jáde ìwọ́n máa ń kà sí gbogbo ọjà dákẹ́ tó lọ kọ́ fọ́ wá sẹ́yìn dé ra pẹ̀lẹ́ àti ẹ̀dúgbọ́ pẹ̀lẹ́ ọ̀pọ̀ tí wọ́n inú ló wà wọn ẹ̀ṣẹ̀ òun. ètò tó gbogbo ti dé ẹ lọ́ra ẹ̀ fún ti ẹ̀dá ìpolówó ẹ̀ṣẹ̀ òun. sísè tó máa ń wú ni. oṣù gbogbo ìdí ẹ̀ oṣù gbogbo ìdí ẹ̀. yàrá wọ́n bá ilé lóyún báyìí ẹsẹ̀ rẹ̀ bí ẹsẹ̀ rin ni. ẹ pẹ̀lẹ́. sórí ọ̀rẹ́ mi ọwọ́ ayé wa dáná ní tiẹ̀. ó gbẹ́ mi kúrẹ́ lóbi ní ìgbẹ́ ó ti mọ̀ wá mú gbèsè. ẹnsu. wọ́n máa gbẹ́rù ọmọ jọ̀ọ́ jábọ́ lọ́wọ́. tó jẹlé ìlọ gan mo ti gbẹ́rù ọmọ bíi jìrì. ọmọ fọ́ ẹ̀sẹ̀ máa gbé. ẹ jẹ́ sinmi. ẹ má fi bọ́ bá sinmi èmi náà sinmi nu o bọ́ bá èrè ọ̀rẹ́ mi náà nu o bí a máa lọ báyìí. ẹ má jò bọ́ọ̀lẹ̀ níyàn o. mo bá gbẹ́rù ọmọ jẹ̀rọ dànù lọ́rẹ́ o. ìwú àdánù ń gbọ́ ọmọ ọba dànù. àwọn ambulance ìwọ̀ jẹ̀bi o àsìkò tó yẹ kó mọ kọjá rè. ambulance kẹ ara wọn ní ẹmọ ẹgbẹ́ mẹ́kúnnù. mọ tó fẹsẹ̀ káàkiri o. ìbò irú bà mí ewu bí ṣe ń ṣojú gbígbé pọ̀. sẹ́rù tiẹ̀ tó tèmi ni
kò sí tí ó ṣẹlẹ̀ tí ẹgbẹ́ yẹn bá ṣe ìbímọ irú àwọn wáyé ṣùgbọ́n tí ó ga ju tẹ̀mí wa lọ ní kọ́ mọ́ ṣẹlẹ̀. Kí dókítà náà. pẹ̀lẹ́ o ti wá kó ṣe kú mi. pẹ̀lẹ́ wọ́n ti wá omi ti fẹ́ tán kán ti wá tún pààrọ̀ wọ́n gbé ìtò tóbi jù báyìí lọ́wọ́ ó dà pé gbàtọ́ gbomi àlàáfíà ń délé dé. ṣé ń ṣojú yìí. kò sí ìjọba pẹ̀lẹ́ ó ti ẹ̀ kú. Yàrá mi pẹ̀lẹ́. Dókítà. Ẹ kò tọ́jú. Ọkọ náà kọ́. Ẹ wò ó ṣé bẹ́ẹ̀ náà lẹni kí wọ́n wọ́wọ́ lọ. So látàárọ̀ owó ló wà lọ látẹ̀kọ̀. ó ń bọ̀ ó ti ọkọ pẹ́ rẹ̀ ká lò fún wúwo èsì àárín lò fún wọn. ẹ ti máa lò tẹ́ ẹ bá rí. Ìbẹ̀rẹ̀ náà nìyẹn. Oh my God. Doctor, what is it? I'll rest. I'll rest. Báwo lẹ ṣe gẹ́sùn? Ká pè mí ga lọkọ tó rọkọ ìyàwó ọ̀rẹ́ mi. Ẹ̀yin náà nǹkan ọ̀rẹ́ mi. Ok, kò sí wàhálà. Ṣé tó ṣẹlẹ̀ nísìnyí bẹ̀rẹ̀ bá mi lọ́fíìsì? Nígbà wo? Nísinsìnyí ẹ bá mi lọ́fíìsì. Wá dókítà. Kí lẹ tó fẹ́? Ìyàwó kò wá sọ́fíìsì fẹ́ sọ tẹ́ bá fẹ́ sọ bí. Ṣé ẹ tó fẹ́ ká lè jẹ ní ládùúgbò gbogbo dáa tó ti rà? Bọ́ọ̀lù wọn bá ti fẹ́ ṣẹlẹ̀ lẹ́mọ̀ pé yẹn sí bàbá gbogbo tó bá ṣẹlẹ̀ ṣọ́wá yìí. Sọ́mọdé ni mí ni. Nǹkan tó ṣẹlẹ̀ sí kò sí nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ẹ bá mi lọ́fíìsì. Tọ́pọ̀ ẹ bá dé Ẹ wá fún ní jíìpù ní ọ̀pọ̀ ẹ máa san owó ẹ jọ̀ọ́. Ṣé ẹ̀gbọ́n kan tí mò ń sọ yìí? Wọ́n ní kí ẹ bá mi lọ́fíìsì. Ọ́fíìsì. Ẹ bá mi lọ́fíìsì. Mo ti sùn lọ́wọ́. Dókítà, nígbà tó bẹ̀rẹ̀ kì í ṣe yàmàyàmà ẹ̀wọ̀n lọ́fíìsì. Lẹ́gbẹ̀ẹ́ ìbímọ àbírú rẹ̀ dáadáa wọlé lè báyìí. Àbírú rẹ̀ dáadáa wọlé. Lẹ́gbẹ̀ẹ́ ìbímọ. Yálà! Dókítà! Yálà! Èyí mo ní bá sọ̀rọ̀, èmi, méjèèjì. Ṣé rí tí èèyàn bá wà láyé tó wà lálàáfíà ó mọyì ara ẹ̀? Bẹ́ẹ̀ni, ẹ mọyì ara yín. Ẹ mọyì ara yín. Tẹ́ bá mọyì ara yín, ẹ mú ánímà yìí wá this hardened criminal. The first time tí ánímà yìí tó hùwà tí ò dá. This hardened criminal tó lọ rí. Ẹ̀sùn yẹn ó níye ọdún tó tí èèyàn máa lò lẹ́wọ̀n. Mo rọ láti yín, mo ní kó máa lọ. Ṣé ẹ fẹ́ wá fi ti yín ẹ fẹ́ fi gbàṣẹ́ lọ́wọ́ mi ni? That's number one. Number two, ṣé ẹ ń gbè lẹ́yìn ọ̀daràn ni àbí báwo? Ṣé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbè lẹ́yìn ẹ̀ ń túlù ṣe ní abẹ́ ń bàjẹ́? Ẹ gbọ́ bàbá náà ló gbé náà. Àbàjẹ́ o. Ẹ má kó bára yín. Ẹ má jẹ́ kí wọ́n máa pè ní agbódegbà fún àwọn olè. Ẹ mọ̀ ẹ̀sùn tó ń fi sí lẹ́sẹ̀ this time. Agbọ̀n ló gbé ìbọn àbí nǹkan. Wọ́n ní ọba bọ̀ lọ́wọ́. Ooo, ẹ wá ń bọ̀ wá pé kí n tún release ẹ̀ fún yín. Ìbọn yẹn kí n gbà sílẹ̀ kí n ní kò ṣe. Àbí? Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ tún ìlú yìí ṣe. Ẹ má jẹ́ ká máa bàjẹ́ sí i. Ṣé tí n bá fi sílẹ̀? Ṣé irú eléyìí ó máa ya ara nínú ìlú? Àbó tún máa ya pò kíyèsí? Advice mi sí yín, ẹ tètè wọ́ ọ lọ́wọ́ kó tó di pé ẹ fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó bá ti yín. Ẹ máa lọ lẹ́yìn. Òun ò ní bírè nítorí ó ń lọ fèsì ẹjọ́ ara ẹ̀. Bàbá tó táyé wá, bàbá táyé wá. Wàá tó yan mí ìdààmú báyìí lórí ọmọ tí mo bí mi ò dààmú báyìí. Ọ́físà! Ọ́físà!